asán láyé iná jà lájẹ́ mẹ́ o tábà tí iná jà tán á lọ ayé ìyá asán láyé iná jà lájẹ́ mẹ́ o tábà tí iná jà tán á lọ èrò iná jà aráyé ayé yìí kì í ṣọ̀fẹ́ o bí wá ti kálukú wáyé àwáyé wa náà jẹ torí ọjà láyé ara ti kálukú wáyé àwáyé wa náà jẹ. òwe ò lè jẹ́ tẹni kéèyàn má sọ̀rọ̀ ló ń tọ̀ wọ́n bá sọ̀rọ̀ ajá ń pẹ́rù jà ní ń bà asáré kórí ọmọ gbòòrò orí dorí òsì gbogbo ntọ́wọ́ mi ò tó pátápátá gbogbo ẹ̀ mo ti fi gàngàn fà olúwa rẹ̀ déwé ojú omi tí ò nísinmi kéèyàn wáyé wọ́n pariwo bá òkú ìsì ọ̀tán nígbà míì kéèyàn kú lọ́mọdé ọ̀sán ju ká dàgbà kójú òun olúwa rẹ̀ ọmọ ráre lọ kéèyàn ti kékeré fọ́ lójú àwọn tó súnmọ́ sí dákẹ́ lórí ọ̀rọ̀ rẹ̀ ó tún wá dàgbé ọ̀hún ráre kí ni tí ń ṣẹlẹ̀ gan. ṣé bẹ́ẹ̀ lọ́lọ́run tí wọ́n dá yẹn sáyé tí wọ́n fi àjẹ́ yẹn àbáwọn tó fi yẹn kankan lọ́jọ́ ìpọ́wọ́ lọ́wọ́ lórí ọ̀rọ̀ olúwa rẹ̀ tọ́fẹ́ kólúwa rẹ̀ ń ráre kò sí wàhálà. ó ti wù mí ó ẹlẹ́dàá mi pé kì í ṣe fún yín kí ẹ jẹ kẹ́yìn náà kẹ́ ẹ gbádùn kẹ́ ẹ lọ sáàrin àwọn ọ̀rẹ́ yín kẹ́ wọ́n lọ́rẹ́ ọmọ yín ló sílẹ̀ fún yín ọmọ yín ló sílẹ̀ fún yín àmọ́ ẹlẹ́dàá yóò gbà ẹlẹ́dàá yóò tẹ̀. ẹni ọlá kò lè máma wo tó sùn yóò fi parí tó bá dá tí gbogbo ẹ̀ bá fẹ́ dá tó pátápátá ẹ mọ̀ tí wà á dá rárá bí ṣe ń lọ ẹni kó ṣe máa lọ kódà kó tó wọ́ọ̀sì sí pátápátá máa gbé nǹkan jẹ ní. ẹlẹ́dàá mi ò ní ìṣẹ̀dá mi kọ̀ ẹlẹ́dàá mi ò ní jẹ́ fojú sunkún ọmọ láyé mi èmi ò ní fojú sunkún kankan nu gbogbo yín o ewé ló sin obì ọmọ ní òsín mi ẹni ọlá kí ló dé tó ronú báyìí kí ni gbogbo ìgbìyànjú mi pẹ̀lú afẹ́ kó já sí báyìí mo dákẹ́ àdúrà náà ni mo mọ̀ ń gbà lórí ọ̀rọ̀ yìí báyìí. ẹ máa gbà lọ ìbádùn alẹ́ tí ń gbà láti kékeré ẹ gbàdúrà òun pé ẹ fẹ́ lóyún ẹ lóyún ẹbí mi tó ojú ropó ẹbí mi tó ojú fọ́ òdìpó ẹ nọ́ọ̀sì ojú tọ́fọ́ òun ti dàgbà yìí ní tó bá ti wù yín lẹ́yìn sáà sí lọ́rùn mo iṣẹ́ mo iṣẹ́ mo fẹ́ dà kọ́ ni mo fẹ́ gbìyànjú kí n ṣe lákàlàkà kọjá níbi tó ti ń gbọmọ ẹlẹgbẹ́ mi là mọ́ kò rí bẹ́ẹ̀ gbogbo àwọn tá a ti kékeré inú ti dáa fún wọn máa ń gbé mọ́tò bọ̀ láti wájú báyìí èmi mọ̀ sápá ẹ má jòrí mi. nígbà wọn bẹ àwọn èèyàn nínú ìfẹsílẹ́rì táwọn èèyàn wà àwọn sùdẹ̀tì ẹnu géètì wọn ti padà ìgbà tí ìpín sọ́ọ̀bù ókè ẹ má wọrí sẹ́ẹ̀ primary school ó sùdẹ̀tì wọn lọ́rẹ̀ mo padà lẹ́nu géètì nígbà wọn ní kí wọn dáwọ́ blọọkù tí wọn fi ṣe fẹ́ẹ̀sì skul kó ti fá kí ìwọ bá jọ lẹ́sìn ṣe ojú kó ti fá ókè ẹ má wọrí nígbà wọn pa àwọn ọmọ sẹ́kọ́ndì wọ́n fi nínú gúùpù mọ́ yọra mi wọ́n tún fi nínú ẹ̀wọ̀n tún yọra mi ókè síbẹ̀ ti fi mímọ́ rẹ̀ ó dà bẹ́ẹ̀ èmi náà wà dá yín lójú ẹ̀bẹ́ yìí ti bà tèmi jẹ́ ẹ ti fọ́ lọ́wọ́ mi ẹ ti fọ́ lọ́wọ́ mi ẹ ti ọjọ́ ìfòkù mi dá yín lóró ìlọ para mi sínú yàrá kan ìlọ kára mi wọ́n bẹ̀rẹ̀ níwọ̀n ó nígbà tó kú mi bọ́ bẹ̀rẹ̀ sí ní irú ẹ fílẹ̀sì ọ̀run táyì mọ̀ pé mo ti kú ni ẹ dọ́là mọ̀ kan nu ọlọ́gùn náà yìí ókè ọlọ́run ní jẹ́ ẹni ọlọ́run ọdún báyìí lórí ọlọ́run ìdákẹ́ ẹni ọlọ́run ìdákẹ́ lórí ọ̀rọ̀ yìí àsìkò ọlọ́run ni ò tí ì tó ṣàánú mi ìdákẹ́ àdúrà. ẹ ń fẹ́ kún blackmail ọlọ́run àbí. ẹ mọ blackmail ọlọ́run bóyá ọlọ́run ọ̀rẹ́ mi náà fẹ́mi náà fi ń jẹ̀yà ẹ wo tẹ́ bá jẹ́ kí n fojú kẹrin òkú kí n máa fi sunkún tó mi báyìí lè pọ̀jù lójú mi tó bá tún rẹpẹtẹ ẹ̀yin ní ìwọ̀dà láàmú ẹ mọ̀ mú mi káàkiri. ẹ mọ̀ pé mi ẹ fi mí lẹ̀ ẹ mọ̀ pé mi kí ló dé níyà mi lọ́jú mi lórí. ẹni ọlá. Ibo ni wà ń tọ́ Mami, nítorí kí ẹ ṣe gẹ́gẹ́ bí abiyamọ náà lẹ ti ṣe yìí. Ọ̀rọ̀ bọ̀dá mi lóòótọ́ ni kò lójútùú. Torí tó bá jẹ́ wá lójútùú ni kò ní máa affect ayé tèmi fún ara mi. Ṣébi mi wá ní ṣébi lọ́lọ́run. Rárá, Mami. Ọlọ́run ìmọ̀ràn kí àdúrà mọ̀sánù mi lórí àwọn ọmọ mi. Mami, kò ń ṣẹ̀bi yín.
tó bá jẹ́ kó bẹ́tà fún bọ̀dá mi náà ni ṣé báwọn náà máa sanwó school mi èyí tí mo fi drop out school mi ní drop out now. Màámi ẹ wò iṣu ọmọ máa jiná fún yín jẹ lágbára. Ẹ má sunkún wọn. Ẹ wò àdúrà náà làwọn fi ràn wọ́n lọ́wọ́ má fi yín. Ẹ má sunkún tí ẹ fẹ́ ṣọ́ ẹ láti bá wọn sọ wọ́n ti bínú jáde. Ẹ má. Ṣé àdọ́lọ́ lẹ́bi pé kí ló dàbí wáyé fún ni báyìí? Ìjèrè ọkọ. Ṣé ọyẹ tún jèrè ọmọ sọmọ tá ń jèrè rẹ̀ náà ní òbíjọ́ kan ló lọ ayé Ọlọ́run. Mo máa kàn tèmi báyìí o, mo máa kàn tèmi o. Sexy. Sexy. Tó bá ti jẹ́ pé mi nìkan lè tẹ́yìn lọ́rùn bàbá yín ṣe àwọn fine girls wọlé. Seriously, I cannot wait to see you. Nancy. Ẹ wo fi Nancy sílẹ̀. Nancy ti gbó. Kò upgrade kò ṣe anything. Àwa sweet gan. Ṣé kí wọ́n gbé yín ní airport? If I come morning, and no problem, no assurance. I cannot wait to see you. Bye. And take care. Sexy. Sexy kí ló dé tó ṣe báyìí náà wá tẹ́kọ́ tí mo ti tẹ̀lé ẹ. A ní mo ní ìdánwò mẹ́ta lálẹ́. Àwọn ẹ̀bà ugly kí ló ṣe tó ń pariwo sexy kiri látàrọ. Ṣé mi làwọn ẹ̀bà? Àjọ wa ń ṣa ìgbà tó ń pariwo sexy bóyá kí n pè láwọn ẹ̀bà kárẹ́ lè kà. Èmi máa ní. Mi ò bá ẹ ṣe má bá mi ṣe skin to skin, mo má fọ ọkọ mi ò like skin touch. No, èmi ló ń bá sọ̀rọ̀. Ta ni ẹ? Daddy Mariam. Daddy Mariam. Àbúrí Mariam dàrú. Ṣé kí Mariam end up bó ṣe end up yìí? Mo agree, mi bẹ argue, a ní mo ní ìdánwò mẹ́ta lálẹ́ yìí. Ó wà urgent. Tó bá ní ìdánwò mẹ́ta lọ sọ́fánẹ́jì o, kó lọ gba ọmọ kan àbí kó lọ adopt ọmọ. Mi ò bẹ́ ṣe àwọn paro 15k yẹn mọ́. Level ti high, mo ti upgrade. Okay, èmi náà mọ̀ kó tí o máa upgrade normal. Okay, a máa fi 2k lé lórí. Ó ní ṣoríire. 2k. Èmi ló fẹ́ máa gbé ní 17k. Àwọn bàbá ńlá kú tó ju bàbá ẹ̀ lọ, àwọn là ń dúró dè yìí. Mi rò pó gbádùn. Lọ bá Nancy, òkú ìgbẹ́yẹn kẹjọ máa ṣe pàrọ̀ ní 15k. Èmi máa ní sexy. Sexy olóòbù. Sexy o máa ti ń lọ. Ugly àmọ́. Ṣé mi ní rọ́ọ̀mọ báyìí? Sexy. Ẹbí ẹ̀kọ́ ṣé bí torí watermelon orí burúkú tó kó sáyà ni. Tí ó bá wá ń ṣe yẹn kí là ń bá ká. Torí bí ike mọ́ọ̀tì wo bó ṣe rí bí màmí wọ̀ta tán lẹ́nu odò. Kí là ń bá ká mo fún ẹ ní 17k inú ẹ̀ ò dùn. Ìwọ tó jẹ́ pé 15k la fi máa rún ẹ mẹ́gbẹ̀ẹ́ títì. Kí ni rádaràda òṣì olóò upgrade ṣé wọ́n change boris tó wà ń bẹ̀ ni boris tó ti fẹ̀ tó ti expand ṣé bá ń fi parking sí la fi ń wọlé tá ń jáde ó wá sọ fẹ́mi pé ìwọ ò lè gbáyé kan ìwọ ti upgrade bó lọ upgrade sí transformer tó ń lò tẹ́lẹ̀ náà ló ṣì ń lò ó rí bó ṣe rí má wọrí àwọn ọmọ oní indomie méjì ẹ̀yìn kan wọ́n pẹ́ gbẹ́kí níbẹ̀ yẹn. Ẹ ní sùúrù kí ló ṣẹlẹ̀ inú ló bá dé ni. Kí ló dé tí ọ̀gá ń káyàn bọ́? Kí ló dé tí ó ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Ẹ̀rẹ̀ má tẹ̀ tilẹ̀kùn tilẹ̀kùn. Kí ló ṣẹlẹ̀? Lánàsì, kí ló dé? Ó bá rí nǹkan tí ojú mi rí lẹ́nu. Bí o ṣerú ẹ̀sìn báyìí láyé. Kí ló ṣẹlẹ̀? Ta ló tún fẹ́ jẹ́ tí ò bá ṣe olórí burúkú ọmọ sexy bí yẹn? Sexy bí again. Ò ní bílí pé sẹ́nítọ̀ àtàwọn èèyàn ẹ̀ wọlé. Ó mọ̀ níbi tá a dúró sí àwa tí ẹ̀ ṣe ń fakọ́ sí a ṣe ń ṣe. Sẹ́nítọ̀ dẹ́ gba ẹ̀gbẹ́ wa kọjá bí kò wò rí wa. Are you serious? Wọ́n tún wá pé sẹ́nítọ̀ àwa lélẹ́yìn náà wọ́n ní ẹ ti expire mo ní expire. Bọ́ ẹ̀yin lẹ pé wá náà wọ́n ní àwọn ti gbàgbé páwọn pè. Wọ́n wá ní sexy bí àwọn ní ẹ̀jẹ̀ tuntun àwọn làwọn ń rí. Lọ ọmọ tí mo trade. No, babe, he's working crazy. Kí ló ṣẹlẹ̀ now? Sori, kì í ṣe ẹjọ́ àwọn sexy bí o, kì í ṣe ẹjọ́ ẹ̀ rárá. Nancy gangan, òun gangan ló fà. Because anytime tí mo bá sọ chicken treat fuck up baby, a máa sọ fún mi wípé no, ọmọ mi ni. Ká ló kàn ti gbà mí láyè tí mo kàn ti gún ọrùn ẹ̀. No, ṣó ń wá ìmí ni, babe. Oh, ní imagine. Because tí sexy bí ṣe dé last week Friday ní club, the same thing ló tún repeat ara. As in, àwọn senator yẹn, bóyá wọlé,
wọn recognize wa rárá. Ṣé o rí mi látòkè délẹ̀ ni? Èmi tẹ́ pé sẹ́ńtọ̀ máa ń fọ́ fún mi. Ọmọ wọn lock up ní òkun kò dẹ̀ kí n ṣe fọ́ọ̀tẹ̀. Kò kí n ṣe fọ́ọ̀tẹ̀ náà. Nọ́ọ̀sì ló fà. Báwo ló ṣe fà? Lọ́mọ tó bled. Lọ́mọ tẹ́ pé wọ́n ló mú wọ street. Tó dẹ̀ treat fọkọ̀ pọ̀ abáyé tó bójú wa jẹ́. Ó dẹ̀ rí kọ́kọ́ ṣe sí. Do you guys think I'm going to keep quiet about this? No, I won't. Really? Ṣé rí ọ̀rọ̀ sexy bí ẹ filẹ̀. Màá jẹ́ kó mọ̀ pé nǹkan tí bàbá fi ju ọmọ lọ kò kí n ṣe kékeré. But you see, kí n tó bá wọ̀ yájà, I have to take care of myself first. Tó ṣe máa sọ nìyẹn kò rí kankan ṣe sí rí. Ẹni sùn. Nọ́ọ̀sì máa ń wọlé lọ. So òun wọlé yọ àbí? Imagine. Lọ́bọ̀ tó pé ìwọ fúnra lára ẹ ló blend ẹ̀. Tó dẹ̀ treat fọkọ̀ ọ̀pẹ tó bójú ẹ̀ jẹ́. Ẹ kò sí wàhálà ọ̀run yabọ̀ ni. Kò ń ṣọ̀rọ̀ ẹnìkan. Ọ̀rọ̀ yóò gbọ́dọ̀ lọ báyìí o. Lélẹ̀ tó gbọ́dọ̀ tó pàtó. Ọ̀gbẹ́ni kí ló nílé? Kí ló ṣe fún wa? Owó kitchen lọ́pọ̀lọpọ̀. Ara mi yá ni mi tẹ̀lé yín jáde. So bí wọn náà ṣe ró dẹ́dẹ́ tó kan dúdú tó rí bí kankan lọ tó dáná nínú ilé. Ayé ló fà. Nínú wàhálà òdì ilé wa. Dúnà ìlú ló wọ́n òun ṣó ògbọ́n tí mo sọ pé opportunity ni fún mi ni ibi táwọn èèyàn ti ń kó 300 million 150 million ra property wọ́n náà fẹ́ ṣàánú mi ipe ẹni ó fẹ́ jápa ni pé kí 150 million ọwọ́ sọ fún mi pé kìíní mo dẹ̀ ní mo ti ní 30 million ẹlẹ́rù ní kọ́kọ́ mo ń kó lọ́fẹ̀ẹ́ 20 million ni mo ní mo nídìí. Dákun ṣé mo wá sọ pé mi ì fún yín mi ì sọ pé mi ì fún yín nǹkan tí mo kàn ní ká ẹ sọ fún ọ ni pé okay 20 million ẹ expect mi ò ní tó bẹ́ẹ̀ okay kí n yọ 20 million gbìn lẹ́ẹ̀kan náà nínú business mi ó máa fẹ́ tẹ̀ ẹ̀yin náà wò ó sìn àwọn ọjà mi máa tó dé ẹ mọ̀ pé àwọn tó ń kọjá fún wa anytime náà lè pè mí pàjáwìrì ó yẹ send 20 million ẹ send 15 ẹ send iye báyìí ibo ni kí n máa sáré káàkiri lọ èyí 12 million náà ló wà nílẹ̀ báyìí tí mo lè fún yín ẹ sọ fún wọn pé in 2 weeks time a máa balance wọn. ṣé bí àwọn nǹkan ìwọ náà máa tajà àrùn ilẹ̀ fún tó jẹ́ pé wọn ètètè sanwó ìwọ náà gbowó jọ lọ́wọ́ wọn lè lóun 20 million tẹ́nìkan ò lè san tó o sì ń gbọ́jà 30 million fún yẹn láwìn tá a bá wá ń lùzẹ̀ ní ìsìn ó wà sọ pé yẹn ò tó fún property wa. àmì lùzẹ̀ lágbára náà tọ́wọ́ tèmi ò bá ti yé yín bí akémi kúkú rẹ́dì láti dáǹsì tún yín. kò sí wàhálà ní tí wọ́n máa sọ náà ni kó ló mọ́ fàájì ti jẹ ọkùnrin bí ó hà ní tó bá jẹ́ pé mi mú lówó mi ní ìsìn ṣé mi ní ra nǹkan tó bá wù mí mo fẹ́ ra property tí ó mú owó wá fún mi tó jẹ́ pé bíi góòlù ní nǹkan rírà báwọn tó bá ìrà ní ìsìn gbà tí ó bá tọ́dún méjì kan ní ìsìn ní tí mo fẹ́ ra 50 million ní ìsìn ó lè di 150 million ni wọ́n á sọ pé kò sọ́wọ́. ẹ wò bá lè mí ibi tẹ́ ẹ máa ń lọ tó máa ń dùn mí nìyẹn èwo làbúrò sọ pé ọlọ́run máa fà ti jẹ yín síbi tó wá ní sùúrù mo mọ̀ pé owó wa náà jọ ni owó nǹkan tí mo bá ní ẹ̀yin náà lẹ́ni ṣùgbọ́n kò sí time ní ẹ rántí pé mo ti máa ń fún yín tẹ́lẹ̀ àti pé àtẹ́lẹ̀ tí mo ti máa ń fún yín látẹ̀yìnwá profit wo la rí tẹ kó jáde. ó ṣe mo mọ̀ pé ibi tó lọ náà ni tó ìfẹ́ fún mi 30 million tí mo ní bẹ́ẹ̀lẹ̀ ní sí 20 million fún ṣé ṣùgbọ́n ló kó 30 million yún fún mi ṣé bára tí mo rejọ́ nù tí mo ti mọ́ ẹ̀yìn. ilẹ̀ sọ pé 30 million wà lákàntì ẹjọ́ ṣé mo rí ṣé ojú mi tó. o ṣé kí n fi balance mi ẹ so èmi ń parọ́ pé o nígbàgbọ́ nù mi ṣé property yẹn mà wà rà 20 million mi náà ti ń talẹ̀ 350 million. ok ṣé bí 20 million ẹ ṣáfẹ́. máa fún yín. ní ìgbọ́n tó sọ. tó bá yẹ pé nǹkan tó máa yẹ kálàáfíà àjọba nìyẹn máa fún yín. ó ti wà ń lẹ́ báyìí. bí o tiẹ̀ sí máa fún yín. tó dẹ̀ ṣú ọ̀pọ̀ yẹn mo máa rí gbà. ẹ máa rí gbà. oṣù wa náà ń gbà mí. kí ló ṣẹlẹ̀. kò sí nǹkan tí mo tún lọ sẹ́ńtà mọ́ ṣe bówó mò ń wá lọ tẹ́lẹ̀ gbogbo dídìde tí mo dìde yìí mo ti wò pé o lè má fẹ́ fún mi iná ló jẹun ló dẹ́dẹ́ kí n kàn dúdú kì í kú ṣe pé ò ní lọ sanwó olè ọ̀hún àbí ní ra property ọ̀hún. ẹ wàá jáde mọ́ báyìí. kí wàá ní kí mo tún wà ní. ó ti di pé tí máa fẹ́ rójú ọkọ mi ńlẹ̀ báyìí ká máa fowó ṣe àbí. ó bẹ̀rẹ̀ o ṣé bí mo tún ṣe dúró lé nísìn tó tún jẹ́ pé ó tún sọ pé rìn ìranu mo rìn bóde ní ìsìn tí mò ń wá lọ ìsìn ló tún mọ challenge mi nísìn tó mọ̀ mọ̀lẹ́ tèmi wípé tí mò ń wá lọ síbí ló ti fún mi. kò sí wàhálà. ẹ dìde ẹja wọlé. fún kẹ́mi. mo fẹ́ mẹ́nu olóńgbò bọ̀yọ̀ ni. ẹ wo fún mi mẹ́jàre. ó bẹ̀rẹ̀ ní dé jàre. ẹ wo mo kàn dìde ní omi ìṣe o. ó ṣe kẹ́ni. a ní mi ìṣe kò. òye ìfẹ́ ṣe náà tẹ́lẹ̀ ni mo máa ń gbé ọdẹ bẹ́ẹ̀ ń gẹ́ni. a ní mi ìsinmú tu ẹ stop ẹ. nítorí inú ilé fún mi jàre. mi ìlọnu. ọ̀dà ń gbà náà tọ́ ọba lọ kò sí wàhálà. ọ̀la nílé wa kò sáwọn ọmọ nílé mẹ́yìn wá. kábíyèsí ẹ wo
kẹ́tẹ́kẹ́tẹ́ ni àwọn ìdílé olódù sọ àti pé ẹ̀yin olóyè iṣẹ́ ti rí pé ilé àwọn olódù ó ti fẹ́ máa ga jù nílé lọ. Èmi ìfẹ́ ká fojú kẹ̀kẹ́ wọ̀rọ̀ yìí o kábíyèsí o àbí kẹ́tẹ́kẹ́tẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí tí wọ́n ń sọ lérí àwa olóyè yìí. Àwa olóyè àwa mọ̀ palẹ̀ atalẹ̀ láti bo síbo ṣàwa jẹ́ màjèṣí ni. Ẹ wo ó ti pẹ́ tá ọba Adéwì tó gbẹ̀sẹ̀ tí wọ́n ti talẹ̀ yìí àwọn olóyè àmọ́ ń palẹ̀ o àbí kíkẹ́ ní gbogbo tó wà lọ́kìtìpì tó fẹ́ máa lọ́mọ alẹ́sẹ̀ kábíyèsí àbí ẹ̀yin olóyè ń wò mí rẹ̀ ni. Kábíyèsí o èmi ò bá ròyìn kẹ́ ẹ má gbọ́n tí àwọn agboolé olódù ń sọ. Ṣé ẹ rí ilẹ̀ tí wọ́n ń ké kankan pé àwọn làwọn nílẹ̀ kì í ṣàwọn ló nílẹ̀ o ìlú ló nílẹ̀ o kábíyèsí. Ṣé ẹ wá rí ilẹ̀ táwa ń wí ó ní ìtàn tó kin lẹ́yìn. Yóò dáa fún ọ Lúkòsì kábíyèsí ilẹ̀ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó nítàn bó ṣe sọ. Ṣé ẹ rí Ọlọ́run dẹlẹ̀ fáwọn èèyàn rí Ọlọ́run dẹlẹ̀ fáwọn bàbá yín tó ti lọ. Àṣewà. Ọba Adégòkè ẹkùn tí ò gbọdọ̀ jẹ́ náà kà sí ọba ní í ṣe. Nígbà tí Ọba Adégòkè tí wọ́n tẹ ìlú yìí dó ẹni tó jẹ́ olórí ilé agboolé olódù ẹ̀rù ló jẹ́. Ìgbà tí kábíyèsí wá wo wípé kí lóun ó ṣe ẹ jẹ́ ń fún ọ ní ilẹ̀ kékeré kí wọ́n máa lù ná. Ìgbà tí ìlú bá nílò rẹ̀ àwọn máa gbà padà. Ntọ́ fa ni tí àwọn agboolé olódù tí ó dàbí pé ilẹ̀ ń fi jẹ́ tiẹ̀. Ṣùgbọ́n nígbà ìlú nílò rẹ̀ torí pé àwọn ètùtù pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ó yọ sí a ni wọ́n bá mú díẹ̀ lára alẹ̀ wọn ní àbáta pé ká fi ṣètùtù. Òun ni o àwọn kò nílẹ̀ o ìlú ló nílẹ̀. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ gbogbo ìtàn yìí àrọ́bá ni torí pé gbogbo rẹ̀ lèmi mọ̀ wọ́n sì jẹ́ kí ẹ̀yin náà mọ̀ báyìí torí pé àwọn kò nílẹ̀ ìlú ló nílẹ̀. Nígbà tí Ọba Adéwuyì sì rí wípé àá ṣètùtù ní àtàdé ẹ̀ náà lẹ̀ bó ṣe rí gan-an nù kábíyèsí. Kábíyèsí o tí ì bá ti ẹ̀ ṣe pé kátàkátà ní mo alámòdì ni àwọn olójú kòkòrò ẹ dákun mélòó la múnú ilé kábíyèsí. Ṣebí kékeré bẹ́ẹ̀ náà la lò mẹ́ tá a fi ṣètùtù lù kó lè dáa. Tó bá ti wá sí pé gbogbo olè ọ̀gá la wá gbà tán kábíyèsí kí ni wọ́n sọ ná kò sí àwa ni kí wọ́n kàn ká mú tẹ́rẹ́ báyìí ló wá dògùn ẹjọ́ tí mẹ́rin pọ́ lójú kòkòrò oníjẹkújẹ ni wọ́n. Tí ẹ bá ṣe pé tọ̀rọ̀ ṣàkọlẹ̀ tí àwọn bàbá yín ti dópin tipẹ́tipẹ́ ẹ dákun ṣé ọ̀rọ̀ orí bó ti lóhùn orí. Ẹ mo kí gbogbo ẹ̀yin ìlú mo yẹ kábíyèsí tí lójú ṣe fún mi ṣe. Àkọ́kọ́ ẹ jẹ́ n kọ́kọ́ ra yín létí nǹkan kan. Nígbà ẹ fẹ́ gbé mi lórí àpèrè àwọn bàbá mi ẹ sọ nǹkan kan fún mi ẹ ní márùn ó bẹ́ẹ̀ ni ẹ sì ní márùn tán ẹ ní bí n bá rán tán mo bà nǹkan jẹ́. Àṣọ bẹ́ẹ̀. Ìyálóde ìyálọ́jà kábíyèsí bàbá gbogbo ẹ̀ náà ni ọlá tó tó torí mo gbọ́ pé a ní ìyálóde ní yín tẹ́lẹ̀ wọ́n nígbà ìyálọ́jà wá bínú ọba fún yín lẹ́kẹ̀ ìyálọ́jà náà ẹ tún jẹ́ mọ́ ìyálóde gbogbo ẹ̀ náà la ṣe ètò. Ẹ mọ̀ tí mo sì ọ̀tún kábíyèsí olúkúsì àgbáòye kábíyèsí o. èèyàn kan ní dàlú o ọ̀pọ̀ èèyàn ní ọjọ́ ṣèlú bá a bá ń wẹ nìkan lọ́mọ ẹrú lónìí bọ́mọ ẹrú ọ̀bá sínú ìlú lè mọ́ kún un. Inú mi sì dùn tẹ́ ẹ sọ̀rọ̀ ẹ kíra yín mọ́fà ẹ láwọn baba ńlá bàbá mi wọ́n ti fáwọn ará àbí ńlẹ̀. pé kí wọ́n lò fúngbà díẹ̀ ẹ má kíyèsí nǹkan o wọ́n ní bọ́ méèkì ọ̀bá bá tàn yóò bá rọ̀bá nígbà mo fẹ́ gorí àpèrè ẹni ń lọ ọ̀dọ̀ ìyá ńlé orí mo dé bẹ́ẹ̀ wọ́n fi tàkúntàn tí mo ti mọ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ mo dọ́nà ẹ̀fà wọ́n jẹ́ kí n mọ̀ bá a ṣe ṣẹ̀lú yìí bá a bá sọ de rí amọ̀ṣẹ́ ẹ̀kọ́ lọ́wọ́ èmi mọ̀ pọ́n bàbá mi wọ́n bá àwọn ìdílé olódù wọ́n bá wọn lórí ilẹ̀ yìí ni àmọ́ torí pa àgbádéwọ̀lú ọba ni wá ọba ló sì nílẹ̀
ńlá fi ń jò lórí wọn. Ẹ wò ẹ̀jẹ̀ àtẹ̀jẹ́jẹ́ o. Ìtẹ́mi kan fẹ́ ká ṣe ṣe rí gbogbo àwọn ibi tí nǹkan kù sí a gbọ́dọ̀ ṣàtúnṣe rẹ̀ lásìkò yìí. Bí àpò ọkọ̀kọ́ jọ mí lójú pé bó o ní owó ò ṣe sí lákòósùn àlù bí ọba wá sí àwọn alága àbílẹ̀ ńkọ́. Bí ìlú bá fẹ́ ṣe nǹkan bí ọba ṣagbára àwọn alága àbílẹ̀ wọ́n gbọ́dọ̀ ṣe é ṣùgbọ́n ẹ jẹ́ á gbà pé ntọ́ lọ ó ti lọ. Ẹ wá máa gbọ́ o. Ọ̀tún kábíyèsí Olúkòsì Àgbáòyè ìyálọ́jà ìyálóde ẹ wò ó n ò ní fẹ́ ká jègún mọ́yán n ò ní fẹ́ ká jẹ́ ènìyàn mọ́ká ẹ bẹ́ẹ̀ ni ntọ́ bá jẹ́ tọ́ ìlú ẹ dá padà fún ìlú èyí tó bá jẹ́ tọ́ ọmọ ìlú ẹ dá padà fún wọn o ẹ lọ rèé dá ilẹ̀ àwọn ará ilé olódù padà o kékeré kan tìlú ní ńlá kan tìlú àwọn tá à ń ṣèlú lé lórí nù o sọ̀rọ̀ mi yé yín n ò sì gbọ́dọ̀ gbọ́ nǹkan tọ́jọ́ bẹ́ẹ̀ ìmí ìtọ́ bá tó rí bẹ́ẹ̀ ẹ lọ ṣàtúnṣe o kí wọ́n tó gbérú ẹjọ́ bẹ́ẹ̀ wá sáàfin ṣe rí ẹ̀yin náà rò ẹ fẹ́ sọ sálángàdì kànga ọ̀nà wo lẹ fẹ́ gbà ta ni ó mú mi ọ̀hún ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o bọ́ bá yá òun pè pàdé á sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ oyè méjì tẹ́ kàn kò fẹ́ nìkan. Mo bá kíyèsí pé láwùjọ òṣìkà kábíyèsí o. láàrin àwọn ọba yẹn jẹ́ olódodo ibẹ̀ kì í tọ́jọ́. Do your best and leave the rest ní ọ̀rọ̀ ilé ayé. Ọ̀tún. Ọ̀tún ṣe bí wọ́n ń pè wọ́n sì dá wọn lóhùn. Ewu wa ni àpanupọ̀ kẹsàn-án àndẹlẹ ẹlẹ́yìn ọ̀tún ìyàgbọ́n tí wọ́n wí wọ́n ní gbogbo tẹ́ gba ẹ lọ́ọ́ dá padà. Ojú ẹ̀ káàtì ń ṣe ètùtù. Ètùtù ìrújú orípo ti rújú fún ọ báyìí. Ṣáà ṣe ètùtù. ẹ ṣe ètùtù ẹ ṣe ètùtù. Ìṣe mi mọ̀ bẹ́ẹ̀ ni pé Ọ̀tún ìwọ lọ́sọ̀wọ́ tó pọ̀ jù. Ìwọ lójú rẹ̀ máa ń kọ́kọ́ wáyé. Ìwọ lálájẹ jù. Ẹ jọ èmi lẹ o. Kéle. Gbogbo wa lá. Àjọ ṣẹ̀wọ̀n. Tí wọ́n fi lọ súnwájú tí pàkọ́ ń tẹ̀lé. N sọ kájọ máa dà. Ọ̀tún. Ó yá. Gbogbo tẹ kó fún mi ètùtù mi ṣe. Ẹ̀yin ò bínú ẹ mọ̀ pé bóyá ẹ tètè dé báyìí àmọ́ mo sọ fẹ́yìn náà pé kẹ́ ẹ wá yọjú wo sẹ́yìn ní wíkẹ́ndì ìmọ̀ oríṣi tẹ́ fi wá lọ́jọ́ Monday anyway èmi mo dá òní fún yín àmọ́ ẹ̀ ní bínú sí mi ṣé rí màtíríàsì kan ló ṣe ibi ìfàwọn fàyín náà lójó àmọ́ owó tẹ́yìn kún fẹ́nu mo sáré fi dì mo sáré fi ṣe iṣẹ́ fẹ́nu so ẹnìkan náà mo ń fi iṣẹ́ tí iṣẹ́ nìkan náà lákan sànù ẹnìkan náà ń gbéṣẹ́ bọ̀ owó tí wọ́n ní ìfìdí tiyín kódà owó tí wọn ò tó tiyín màá lọ yáwó kún lọ́wọ́ àwọn lápò ni ẹ̀yẹ fọkàn ara yín balẹ̀. Mr. Eniola ẹ ti ẹ̀dùnú Mr. Eniola wèrè wọ́n ni mò ń pè Eniola sórí yín ò bú ṣé ẹ ya wèrè ṣé omi kọ́tà ò sì wọnú ọpọlọ yín ẹ fi owó mi ṣe kí ni ẹ wò ó tó bá jáwàdà ni ẹ stop ẹ rí pé mo ti sanwó mọ́tò náà ẹgbẹ́ṣẹ́ mi jáde ẹ jẹ́ máa lọ ẹ dúró tí ò bá tẹ̀ ṣe pé bóyá orí tèmi gan ti dàrú mo ráwọn tó lójú méjì ńlẹ̀ mi ò gbéṣẹ́ fún wọn kébi dẹ̀ máa pààyàn kú náà ni mo ṣe pé ká ṣàánú olójú kan àbọ̀ because àmú bí táwọn ọmọ sí wa náà lè dé ṣé mo ti wá jẹ̀bi báyìí owó onírú owó aláta tí mo tò jọ Eniola olórí burúkú ká fọ́níṣọ̀ ó wá sọ fún mi oníwọ̀ ti fi owó tèmi yíwó ayọ́ta mi ti padà bàjẹ́ o mo tọ́ wèrè po. àìmọ̀ olóṣù kan bá ń ṣe dáadáa nú ayé iṣẹ́ tí mo tẹ́lẹ̀ ẹ̀yin náà lè sọ pé ẹ rí iṣu tó ṣẹlẹ̀ ló jẹ́ kí gbogbo orí báyìí àmọ́ orí ẹ̀fọ́ kan ara rí báyìí olóṣù kan sáà ní sídìí olóṣù sáà ní kàtẹ́mí náà ẹ lọ bẹ́ẹ̀ iṣu lára. mo ti padà wọ́n chance owó onírú owó olépo owó gúrúmí owó nápò. ẹwà dúró bí tẹ́yìn náà ti gbowó ẹwà dúró bí tẹ́yìn ti gbowó lórí pẹ́pẹ́ lówó dúróòpù. Eniola sáwọn tó bá wọ yàrá yín kọ́ ni ó dé. bẹ́ẹ̀ni ọ̀fọ̀ sáwọn. bóyá tẹ́jọ́ kí wọ́n ìdó ti wà tá a bá fi pa wọ́n a sì jọ lọ tá a fẹ́ ra màtíríàsì. sáwà ni wọ́n sọ lẹ́nu yìí kò ní dáa fún un kàrà gbá fún un olórí burúkú ọ̀gá ẹ̀ mú bá sọ̀rọ̀ gbẹ́nu. èmi náà ẹ wo èpè tí mi náà fẹ́ ṣe fún ilẹ̀ tí bá ń ṣe fún kò dá o tí kọ́sọ́mù ọba padà ní sùúrù tábẹ̀ wọn tí wọ́n gbà ìwà wèrè báyìí kọ́ ló wù o ìwà wèrè báyìí ẹ wò ìyàwó. ṣé ẹni sùúrù ṣé owó àkàtẹ̀kọ́ ni mo kó fún yín ẹ fi ní pé kí n dúró kí n máa gbowó àkàtẹ̀kọ́ ó dàbí pé àtọ̀gá àtọmọṣẹ́ orí yín fi dọ́ta. ẹ jẹ́ sáré náà tí mo fẹ́ rán ẹ fẹ́ ṣe kí ni. ṣe gbádùn. ẹ bá mi gbéṣẹ́ mi lọ sí láti kówó mi.
Wọ́n wọ́n mi fún mi tàbí kó bá mi gbé wọ́n tún. Ṣé tí o ta tó bá tún sọ̀rọ̀ ń bẹ̀ yìí? Màá ní kílẹ̀ gbé ẹ̀ ni. Àbọ̀ lórí burúkú yìí. Máa fọ́ọ̀gì mẹ́ lórí. Ẹ wo bí mo fọlọ́ bá bẹ̀yìn ẹ wo ẹ̀mí àti yín sọ̀rọ̀ ẹ wá. Ọ̀rọ̀ kí la fẹ́ sọ? Kò sí ìmọ̀wọ́ ta fẹ́ sọ sẹ́ẹ̀. Gbẹ́gẹ́dẹ́ ti gbiná gbangba ti bẹ̀ wò owó mi tàbí kí n gbaṣẹ́ mi option ni. Mo ti ṣàlàyé fún yín ẹ̀dá pẹ̀mọ́ ẹ̀. Àlàyé yóò wọ̀ mí létí mi gbọ́. Ẹ jẹ́ ká ti fọ́kọ́ kó ìwà àjọmọ̀ sẹ́nà. Mr. Nola, option méjì ló wà lẹ́bàá. Ó ń ro bẹ́sẹ̀ díẹ̀ mú ń ro. So ọ̀fẹ́ kí wọ́n gbọ́ kú ẹ̀. Àwọn ò ní gbọ́ kú ẹ dákun. Option méjì tó wà lẹ́ni pé inú kẹ́ẹ̀sì owó mi sí mi padà tàbí kẹ́ gbéṣẹ́ mi jáde kí mọ́tò máa gbé lọ. Ẹ máa gbọ́ sẹ́rí kò sí sẹ́yìn kankan lẹ̀ àfi tí ìgbà kó sọ́dọ̀ sí fún yín kí mọ́tò kọ́mọ́sà aláìmọ́ rí kankan gbé lọlé àmọ́ mo fẹ́ fún yín lówó yín ṣé ẹ̀bẹ́ yìí náà ẹ̀ sáfẹ̀sẹ̀ mọ́ ẹ jẹ́ fún yín lówó yín. Ẹ̀yin fẹsẹ̀ mọ́ ẹ bá ń kọ́wọ́ mi ń wá àwọn tó lójú méjì sí lọ gbéṣẹ́ mi fún. Ní mọ́ ti bí ojú ọ̀dà bùsùgbọ́ ọ̀dà ìkọ́kọ́ fi mí lẹ́nu ṣe bẹ́ẹ̀ gbowó mi ẹ fi mí lẹ́nu ṣé ẹ rí láàrin mi àti yín èmi ò lè bẹ̀ yín owó yín lẹ́ gbà torí gbèsè tí ọba ti gba ọjọ́ mi bóyá yọ gbẹ̀mí àmì mi ò fún yín lówó yín. Ọlọ́run dákun jọ̀ọ́ má dáhùn tí ò sún má dáhùn tí ò dá sí mi lágbádá torí bẹ́ẹ̀ bá tilẹ̀ gbòòkú àparò onítàn. Ẹ wo ẹ̀yin olóyè kò lè ṣeé ṣe o tó bá dé pé lórí yìí ni kò lè ṣeé ṣe ọba akọba tí ọba ti fi tàwọn olóyè ṣe irú ọba bẹ́ẹ̀ kò ní pẹ́ dẹni àgbègbè èmi mọ́ sọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni yóò tiẹ̀ dẹni àgbègbè ni níwọ̀n ọgbà tó bá jẹ́ pé irú àwa ìsìn bẹ́ẹ̀ lórí oyè yóò dẹni àgbègbè ni. inú kò sí. Kò tiẹ̀ yé mi rárá tí ì bá ṣe pé omi rẹ̀ sí lùlù fún abí omi ló wà èmi ò mọ tí ń ṣe tí ń lérí fùrùkọ́kọ́ ṣó fẹ́ sọ̀rọ̀ ẹ̀dọ́ náà nùdí. ìyá lọ́jà ẹ ti gbàgbé màjèṣí tó lógun ọjà lọ́la ó ní ohun tó gbójúlé ni gbogbo àwọn tó wá títọ́ jẹ́ ìwé mi ti ń bẹ lábẹ́ odò rẹ̀ tí ń tàkùn sí nǹkan fún ẹ jẹ́ kó máa ṣó á jẹ́ kó mọ̀ pé àwa tá a jẹ́ olóyè àìsàn olóyè kéke á sì jẹ́ olóyè ṣọ́jú mi ó ní bàbá ẹ̀kọ́ jẹ́. irọ́ ni sẹ́rí ẹja sí mẹ́dọ̀ sẹ́rí ojú tẹ̀mí fi ń wo ọ̀rọ̀ yìí ó yàtọ̀ sí tẹ̀mí fi ń wo sẹ́rí yóò ti gbọ́ ìtàn nípa wa gbogbo tí bẹ́ẹ̀ wọlé kò ní lè dán wo kò ní lè ṣe délẹ̀ gbogbo tí ń ṣe kò ní lè ṣe délẹ̀ yóò ti gbọ́ tàn pa wa bọ́mọdé bá rù ẹ ọrùn ọwọ́. Tó tọ́ ni o ọ̀tún a wà ránṣẹ́ sólórí láàfin kó wá fojú kàn wá kó bọ́kọ rẹ̀ sọ̀rọ̀ kó kí ọkọ ẹ̀ lọ dáadáa kó jáwé ìgbẹ́jẹ́ fún lọ́wọ́. ó ti dà ẹ wo gbogbo bẹ́ẹ̀ ṣe ń gbé sùúrù èmi ò kẹ́ ẹ má gbé sùúrù sọ̀rọ̀ mi yé àmọ́ tí náà mi ni wọ́n ṣe ìsìn bẹ́ẹ̀ náà mi gbogbo gbèsè tẹ́ bá wà pẹ́ fẹ́ gbé ẹ lọ gbé ṣùgbọ́n n ò ní fẹ́ èmi ò sì nígbà èmi ṣe kọ́ ní àbá òde tẹ́ni ọ̀tún yẹn ni mí èrí ni mo fi lù lẹ́lẹ̀ yìí àìmọye bá tí mo ti lò gbó ẹnìkan bá yọ máa pàṣẹ fún mi ẹ wo ẹ lọ yanjú gbogbo tẹ́ bá fẹ́ yanjú níwọ̀n àjẹ kọ́ ọmọọdún yẹn tẹ́mi náà jẹ. Ọ̀tún eégún tó bá wọlé ó lé wọ́n sọ pé bàbá kò sọ́nà bẹ́ẹ̀ ni bámu àjèjì kan bá dánrù rẹ̀ wò wọ́n lè pọ́kàrọ̀ lè lé lórí ni. yọ̀ǹda tí ẹ máa lọ èkó ní bàbá ọmọ ọ̀sán mọ́ iná bàbá ọmọ nígbé mọ yọ̀ǹda yín. kò sí wàhálà jẹun ya. ìyá lọ́jà ọkọ tí ẹ ń kọ́ ọ̀rọ̀ kọ. Èmi ò mọ̀lé sàwọn àmọ́ yọ̀ọ̀kan tó jẹ́ ní olùkọ́sù gbé ń dání. Ó yá wọlé bá wọn. Ó dà. Gbogbo gbèsè tá a bá wà pẹ́ gbé kẹ́yà gbé ni o sọ̀rọ̀ mi yé kẹ́yà gbé ni o. Kò sí wàhálà. Máa kíyèsí yóò bá wa ń bẹ̀. inú kẹtẹkẹtẹ kí a yẹ. láwùjọ òṣìkà. pàálù ní pàálù la kójú ọ̀rọ̀ bá bọ́ra bàtà ọ̀rọ̀ bàtà. yóò lóun ò fẹ́ fi ti irú àwa yìí. ṣé máa jẹ́ màjèṣin. Elédùmarè láláṣẹ ńlá tẹlẹ́dùmarè ni yóò ṣẹ lórí ẹ̀dá ayé pẹ̀lú ọ̀run toráyé yìí ò lè ẹnìkan a kàn sáré pé à ń dé. Mo fẹ́ ń gbàyàn gbọ́ ọ̀rọ̀ rẹ̀ ò fẹ́ yé mi. Èwo ni òye yín nínú oko kan tí mò ń sọ ọ́sìn? Èwo ni òye yín? Ṣé ẹ̀yin dandan ni káyìn máa jáde ni? Ṣé ẹ̀yin ò kàn tẹ̀lé jókòó lé ti fámìlì yín lọ́jọ́ kan ni? Dúnà ṣé mímúra tí mo wá múra yìí nìsín ṣé kò ní nídìí ni wọ́n múra báyìí tí wọ́n sọ pé mò ń jáde tí ń sì fi ọlẹ̀ dúnà tí ó bá ṣe pé bóyá ó ní tí ó important mo fẹ́ lọ ṣe ṣé màá sì jáde láníwú déédéé wò. Kí sì ni tó important tẹ́ fẹ́ lọ ṣe o? Kí ló dé tó ní gbàgbọ́ nú mi mo ní mò ń lọ pàdé mọ̀lẹ́bí ó dẹ̀ mọ̀ nǹkan tí mo ṣàdéhùn fún wọn pé mo fẹ́ ṣe n dẹ̀ ní ká fi mítìn yẹn sóni bí wọ́n ṣe ń pè mí mo ní ok kí n wulẹ̀ rinrin yẹn pọ̀. Ṣé ó dá yín lójú pé bẹ́ẹ̀ ṣe wà yìí ìpàdé mọ̀lẹ́bí lẹ́yìn lọ ẹ̀yin lọ pàdé mọ̀lẹ́bí. Ibo wà ni mò ń lọ. Kó mo já yín nú jẹ. Ẹ dúró ná kó o tún lè bá a mọ̀ tí n bá tún kó n pàdé mọ̀lẹ́bí àbúrò mi tó bá mi sọ̀rọ̀ láìpẹ́ ìnísìn ilẹ̀ táwọn amúbí ẹyá bá rí lórí ring road mo tún fẹ́ yabẹ̀ kí n lọ wò kí n lè rìnrìn pọ̀ kí n mọ gbalẹ́bọ̀ rọlẹ̀. Ṣé ẹ fẹ́ lọ wo lẹ̀
abẹ́ fẹ́ lọ pàdé mọ̀lẹ́bí lẹ́rọ́dọ́dọ́ lẹ́kan dúdú báyìí. Ẹ̀mí ló mọrú ọkọ tó fẹ́ bá a ti rìn láàkó ni ṣé nítorí pé mo wá ń lọ pàdé mọ̀lẹ́bí kí n rìnrìn ìdọ̀tí lọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí mi torí pé kó o mọ̀ bá rò pé mò ń rìnrìn ìranù lọ. Ẹ wò ó tí onílé bá ṣojú fíntífíntín bíi gbáàrú tálejò bá ṣojú rògòdò bí èso òrèké onílé ni ó ju ebi tọ́nà wà fàlejò. Kí ló fàyàn kí ló mìtúmọ̀ yín o. tọkùnrin bá ti ń ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe àwọn obìnrin máa ń mọ̀ pé ìyẹn àlè èmi kàn dá sí yín lára ni. èmi ń yàlè ọlọ́run má jẹ́ rí èmi ń yàlè ọjọ́ má jẹ́ nǹkan burúkú wá sẹ́mi rẹ̀ sọ́ọ̀mọ̀ pé tv máa ń tẹ́wà máa sọ pé kìnìún nìkẹ́ Akin ó ṣe ètò yìí fẹ́ báyà ọbàdà kún jẹ́ kọ́pẹ́ ṣé tọba wà sẹ́ẹ̀tì àwọn èèyàn àwọn tó ti sọkọ ni wọ́n máa sábà ṣe orin wo ọlọ́run ní ṣèwọ bẹ́ẹ̀ o mọ ní èrò aburú sí mi sórí èrò ọkàn gbà. ẹ máa lọ ọ̀pọ̀rọ̀ kágbọ́n àtẹ́gùn ni. fún tọwá wí àjọ wa lọ ni. kí n tẹ̀lé yín lọ. ọ tẹ̀lé mi lọ. ẹ wà dúró fún mi kí n sáré gbé báàgì àjọ lọ. lọ́gbẹ̀. owó níyàwó fi ń ra fẹ́ ọkọ kó lè rojú ọkọ ńlẹ̀ àfi bó bá yọ ṣọ́kọ̀ lèyí o àbáfẹ́ṣe karambà ní ọkọ owó sani orí míyá bìlísì o kòkòrò ajẹ́ ní. mo ti mọ̀ pé ò ní dúró torí pé ní ọwọ́ rẹ̀ ò mọ́ gbóyún lọ kó gbọ́mọ bọ̀ wá bá mi inú ilé ló bọ̀ wá bá mi sórí olórí burúkú tiẹ̀ olórí burúkú ni ẹ ó gbà lọ́wọ́ mi ayé ó bàjẹ́ lọ́wọ́ mi ó rí pé mi máa fọ́ láàrú. onítàn ó ti gbà pọ́n ìpà ń para ẹ ó ṣe bá já ló ń pọ̀ ojú ẹ apá. o bébì ṣé ò bínú pé mo pẹ́. wò mí ọmọ ẹlẹ́lẹ̀ mi ò ní bínú ni sórí mítìn tá à ń ṣe èmi ni mo mọ̀ pé n tó important dúró dè mí ju mítìn yẹn lọ àwọn yẹn wá múra kankan sọ̀mọ̀ páwọn tálíkà wọ́n máa múra lórí ọ̀rọ̀ owó tí ò tówó ni bí mo ṣe ni wọ́n máa yanjú ẹ̀nu torí pé mo mọ̀ pé mò ń dẹ́ dúró má bínú dákun. ẹ ti wá dá mi dúró jù má bínú já wa máa lọ. kíbo la wá ń lọ báyìí. ibi tó gbádùn ni sóòrí pé wọ́n gan wá tán ni mo fọ́ o kọjá jẹ́ mi o. ẹ ò bí ẹ̀yin náà ẹ wà gbádùn. mo kú ọ wọlé kẹlẹ ẹja ńlá lónìí pìtìpìtì ó bolẹ̀ pìtìpìtì ẹja ńlá ọmọ ẹlẹ́lẹ̀ ọmọ ẹlẹ́lẹ̀. ọlọ́run dákun jọ má dáhùn tí ò súnmọ́ má dáhùn tí ò dá sí mi lágbádá torí bèèyàn bá ti lè gbòòkú. Mr. Dixon. Nazi baby. Ó ga jù mo ń try láti wá okay. Nazi baby. Mr. Dixon. Ẹ má jà fọ̀rọ̀ lọ sọ̀rọ̀. Mo notice pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ pé èmi àtàwọn babes mi gbogbo bẹ́ẹ̀ ṣe ń jẹ káàkiri là ń rí o gbogbo òtẹ́ẹ̀tẹ́ ń lọ gbogbo ẹ̀ là ń gbọ́ o kí ló ń ṣẹlẹ̀ láì ṣe pé ẹ̀ jáde Nazi ṣá ti bàjẹ́ ni. Má bínú ò bàjẹ́ rárá sórí mo busy sùwárí busy tí mo busy yẹn ó ní agbára sùwáwo kó lè jọ pé wà náà ni o gbogbo ṣe ń pè fóònù mi. Mr. Dixon ẹ má parọ́ kọ̀kọ̀ fún mi. sórí gbogbo ṣe ń pè fóònù mi mò ń rí ṣùgbọ́n tó pé mo busy ó ní ò jẹ́ kí n lè gbé. so ẹ busy débi pé ẹ máa rí fóònù ti tèmi ẹ̀ nígbè òkè gbogbo àwọn hòtẹ́ẹ̀ tẹ wá ń lọ tá à ń rí gbogbo ẹ̀yẹn ńkọ́. Nazi tí o tún sọ wa débẹ̀ yẹn ni. mi ò ṣe níṣọ yín iṣẹ́ kí n wá gbà. àmọ́ wo lóòótọ́ ò parọ́ sórí àwọn ọ̀rẹ́ mi ló kàn sọ fún mi pé ká tó change ọwọ́ èrè lè dájẹ́ ṣáàtì expire ni. láéláé expire dẹwà mọ̀ wo ọmọ rẹ náà la dẹwà ń lò. ọmọ mi súnmọ́ mi wo nìyẹn. ọmọ ẹ tó mọ sábà rán tó mọ rán sí mi yẹn. ẹni sọ̀rọ̀ ṣé kí n ṣe sexy bí. sexy bí gangan ni ó ní in fact ó jíṣẹ́ ju bó ṣe ń rán lọ. sexy bí ni. mi ò lè fi ẹlẹ láéláé. kò sí problem. mi ò lè fi ẹlẹ. kò yẹ kó tún yẹn náà Nazi
ẹ má fọwọ́ kàn mí tẹ́ bá fẹ́ gba ìpè. Kò yẹ kó le tó yẹn. Ṣé bọ́mọ ẹ ni? Wọ́n ló mọ̀. Sexy B. Mo gbé ìkòkò ẹdí gbóró tán ó wá dẹbọra àbí. Wàá bá mi bẹ̀. Ayọ̀lá. Kábíyèsí tí ń bọ̀, bóyá bẹ́ẹ̀ bá ń bá gbó sọ̀rọ̀. Yọba. Kábíyèsí o. Àlàáfíà lẹ wà. Kábíyèsí o. Ẹ pẹ̀lẹ́ o. Kábíyèsí o. Ẹ dìde oje àǹtí. Bàbá mi. Kárólé. Ṣé ẹ bínú? Ẹ má bínú. Ìyàwó yín wá jíṣẹ́ fún mi àmọ́ mo wà lórí kọ́ọ̀lù. Mo ti wá ṣetán ni mo ní kí n yọjú sí i. Mo jẹ́rìí yín. Ẹ má bínú. Mo jẹ́rìí yín. Gbogbo ilé ńkọ́. Àlàáfíà. Àdúrà wọ gbà. Àdúpẹ́. Tó Samuel kí tí ò yọjú sí mi. Ajá àjọ ìdá ẹ̀ ní gbogbo project lọ́tún ló sì ti iléèwé náà mo ń bá a ká. Wọ́n ṣàṣeyọrí. Sí ò sí. Èwo kábíyèsí tí fẹ́fẹ́ bá ń fẹ́ ni lẹ́fẹ̀ẹ́ a kì í jorí ìmọ̀dò a sì tún mọ́ jorí ìmọ̀dò a ní rìn láwùjọ pọ́ńkó ni tá a bí wá ní láwùjọ kóńdó èyí ó sì mọ̀ wá ara ẹni ni o torí wípé wọ́n ní àwọ̀lú mọ́tẹ̀ ìwà ara ẹ̀ lọ́mọ́. Àdàbà ń pè gèdè bíi pẹ́yẹlé ọ̀gbọ́ ẹyẹlé kúkú gbọ́ àmọ́ títiri kì í ṣe pé kò lè jà òun kọ́ ní sá fún. Ẹ wò ẹ̀gbọ́n ọba ẹ má jẹ́ kí ifá yín ó fòlò lò fọ́ láhàn mi ni bàtà kí ló tù fẹ́ ẹ la ọ̀rọ̀ yín kò yé mi ẹ mọ̀ ní pé tí mò ń rò ni mò ń rí o ṣé kìí ṣe pé olórí ló àfẹjọ́ mi sùn yín. Àbí ìyàwó. Kábíyèsí olórí ọ̀fẹ́jọ́ yín sùn. Ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn olóyè ìlú yìí ni o àwọn olóyè yín wọn ò gbà kí wọ́n máa dábàá pẹ̀lú yín kẹ́ máa yí dànù. Ẹ wo ọ̀rọ̀ ìlú yìí ó tún yé yín jù báyìí lọ. Ẹ̀gbọ́n ọba Kábíyèsí. ẹ rí i pé mo sọ fún yín lẹ́ẹ̀kan pé àdàbà ń pè gidi bíi pé ẹyẹlé ọ̀gbọ́ ẹyẹlé mi gbọ́ èmi náà ti mọ̀ bí ọba ní àní rẹ̀ jà ń pápá ẹ̀gbọ́n ọba ṣe rí adẹ́tí ò ní pò ń wọ̀dá wàrà nù gàmbàrí ò ní pò ń wọ̀ta mọ̀ pó ọmọ olúyọ̀lé ni ò ní gbà ìjọ aláyé ti dáyé èmi rò pé àwọn ìjòyè àwọn ní ọ̀pá tìlẹ̀ tí wọ́n ń ṣe àtìlẹ́yìn fọ́ba tí fi ń rí ìlú ṣe tí fi ń ṣàṣeyọrí ṣùgbọ́n táwọn olóyè ìlú yìí ò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti ń wọ̀n kún ni wọ́n pa wọn ò ní gbà láàbọ̀ kí làwa fẹ́ sí téèyàn mẹ́ta ó fi dúró méjì ẹ wò ó àwọn bàbá wa tí wọ́n ní orí àpèrè yìí wọn ò bá bẹ̀ jẹ́ ìlàwá náà fi láǹfààní àti bọ́ bẹ́ẹ̀ ẹ̀gbọ́n ọba bẹ́ẹ̀ bá jọkùnrin ni ẹbẹ́ yìí náà wà níbi tí mo wà yìí ó sì di dandan kí n máa ṣàtìlẹ́yìn fún yín sẹ́ẹ̀rì tó bá ṣe pé táwọn olóyè ìlú wa yìí ni sẹ́ẹ̀rì bẹ́ẹ̀ mi ṣe ń gbé òkè ni làwọn olóyè yìí ń gbé ilẹ̀ èrò ọkàn mi àti wọn papọ̀ kò yé mi bí bàbá ṣe ń dáko tó máa ń dábẹ̀ bàbá ń fa jẹnẹrétọ̀ ọmọ ń fa wáyà bàbá ń fa kànga ọmọ ń fa gbó ẹ̀rì pé rí àjò wa ò papọ̀ èmi ò wá ní jẹ́ kí wọ́n fi tiwọn kí wọ́n fi bá tọ̀dọ̀ mi jẹ́ elépo ni wọ́n ẹ má jẹ́ kí wọ́n ta epo sí aṣọ àlà mi ìdí nù ṣẹ́rí tí wọ́n bá ti gbọ́rọ̀ kan wá wájú yín ẹ ṣe bí odi tẹ́ ẹ bá sọ ẹ má ṣe bí ìgbà tẹ́ ẹ sọ ẹ ṣe bí adití tẹ́ ẹ bá gbọ́ ẹ má ṣe bí ìgbà tẹ́ ẹ gbọ́ ẹ̀gbọ́n ọba ẹ ṣe bí afọ́jú tẹ́ ẹ bá rí ẹ ṣe bí ìpẹ́ rí ẹ fọ̀tásọ̀ rẹ ká lè jọ rọ́rùn lọ ẹ fẹ́ bí àti wọ́n lẹ̀ ìwọ àtẹ́já odò ní ògbìn ẹni tí ó fi kí odò ní ọ wà ẹ̀yin ẹ máa wò níran. ẹ̀gbọ́n ọba bó ṣe jẹ́ nù torí èmi àti olórí mo ní mítìn pẹ̀lú àwọn àtàǹkọ̀jọ ibẹ̀ là ń lọ ṣé kó mú envelope wá fún yín ni àbí kí n bá yín tẹ owó ọkọ yín. kábíyèsí. ẹ mọ́ tó ṣe kábíyèsí mọ́ ẹ wo wọ́n tẹ̀lé mi wọlé tọ́ra àjọ ń lòde ni yóò mú envelope wá fún yín àbí ṣé kí n tẹ fún yín lẹ́fẹ̀ẹ́. kábíyèsí tí mo bá wà ní fàájà. ẹ sọ fún Samuel ẹ pé mo ní kó tó lọ sáfìsì ọyọjú sí mi o so màá ní kí sẹkítírì kan mú lẹ́tà ayédè pépà àfin kí wọ́n fi kọ lẹ́tà fún kí wọ́n lè dá tiẹ̀ yàtọ̀ kí wọ́n lè mọ̀ pé wọ́n lé ọlá ni. ọba kábíyèsí ju gbogbo ẹ lọ nǹkan tí mo bá wá èyí tí mo bá wá
ẹ fiyè sí o ẹ ṣiṣẹ́ lórí rẹ. aráyé ò fẹ́ o ayé ò fẹ́ ẹ kú àmúmọ́ra. olóòtítọ́ olódodo ayé kì í fẹ́ ìfẹ́ kí ni mò ń sọ fún ọ ni mo fẹ́ kó o gbà ń gbọ́ sọ̀rọ̀ pé tá a bá porí ajá porí kòkó tá a fi ṣe tí nǹkan kan bá sì ṣẹlẹ̀ sí mi yóò ṣẹlẹ̀ sí ọ torí owó tá à ń sọ̀rọ̀ ń pa èyí àjọ náà ni ìyàwó sójà sì ló níṣẹ́ ó ti kọ́wọ́ àwọn agbófinró bọ̀ 40,000 àlálì rẹ̀ mi àti àjọ náwó yìí ni wo mi mọ́wọ́ mi ṣàánú mi mọ́wọ́ mi ràn mọ́jà ká sì rí mi ò tú àṣírí òní tú mọ́jà kankan lápá o. no ẹni ọlá tó bá fẹ́ sọ̀rọ̀ máa ń yànnà náà o àjọ náà owó kí nàbí kí ni mi kí ló sọ tí mò ń gbọ́ èmi àti ẹ̀kọ́ làjọ náwó náà èmi rẹ̀ làjọ náà níbo láti jọ náwó. o ṣeun ọjọ́ mo kọ́kọ́ wá pìkì rẹ̀ ń sùkú tí mo ní ọjà ṣeré rẹ lọ́jọ́ Jímọ̀ tí mo gbé ọ lọ jẹ bọ́ǹsì tóòsì mo fi tóòsì tó à ń parí bọ́ǹsì gbóná gbogbo nǹkan tó rà fún mi lọ́jọ́ ìwọ 500 naira. obìnrin dé pẹ̀lú rẹ̀gùn kọ́ 500 the following week tí mo gbé ọ jáde ńkọ́ tí mo ní ká lọ mọmi sẹ́mísẹ́mì èlé ló rò pé a fi mọmi sẹ́mísẹ́mì àwọn tó rò pé wọ́n lọ mọ́kà tán mọmi sẹ́mísẹ́mì ọ̀fẹ́ ló rò pọ́n fún wọn bẹ̀ èmi rà á nì ní pé kọ́ ayé rẹ̀ lè bá lójútù ìwọ tó ń kọ́ àwọn kékèké kó lè bá káwọn àgbàlagbà kó lè di good teacher kó lè kọ́lọ́n lè bá sàánù rẹ̀ kó di lecturer lọ́jọ́ ọ̀la ni mo ti gbé ọlọmọ mi sẹ́mísẹ́mì akó mẹ́tàn ọlọmọ sọ́bò tó ń pariwo pé ṣé náà lú iná náà lónìí àbí náà lú èbó ọmọ sọ́bò ẹmu sọ́bò wà sọ́bò yín tutù ọmọ sọ́bò ẹmu sọ́bò wà sọ́bò yín tutù sọ́wọ́n kẹ́dọ̀ ọ̀rọ̀ owó náà láti ná ni wọ́n sọ́bò ti ń ṣe yìí. wọ́n ẹni láfi ilẹ̀ tàrí wàhálà ti pọ̀ jù èlókan ni mò ń pa sálárì gan 25,000 naira ni mò ń pa ó tún bọ́ ń sọ ní kí wọ́n yẹ ní 40,000 mo sọ fẹ́ pé mi ní ó wá ní owó tá a jọ ná owó tá a tó ṣe kíní kan kí ló di ẹni ọlá ṣé o mórí gbèsè wáyé ni. ẹ nà ó. èmi ṣé o mórí ibùsọ ẹnu. mi ò mórí ibùsọ ẹnu. má jẹ́ kí ló bí mi sí ọ. má ṣe pé fún mi. lórí tó mo ní kọ́ ọjà mi lórí mo ní kọ́ ọjà mi mo ti tọ owó lọ́wọ́ ẹ̀ rí ni ó bí ọmọ lọ́rùn o ìgbà tó fún kébi eku tí mò ń ná gbogbo owó ayé mi fún ọkọ sọ gbádùn sá. gbogbo yẹn. ká ní pé tó máa fi wọnú mi nu ọ̀gbẹ́ni bóyá ká mẹ́nu kó ń bẹ́ o. gbogbo yẹn kàn fi ẹ́ bú mi wọ́n fi ẹ́ sọ̀rọ̀ sí pé kí ni mo ní lára ẹ̀ tí mò ń fẹ́ abá tí wàá ṣe yẹn tán wà tí wàá máa gbẹ́ lómi wọn máa tẹ̀ lóbìnrin mi pẹ̀lú wàhálà tí mò ń ṣe òjẹ́ kó yọ. dènà má dà pọ̀ mọ́ra wọn wọ́n fi mí bú ọ ṣé ìdùn tó lọ́mọ ọkùnrin ni ọmọ ẹ̀lẹ́ àbó sun ni sọ gbádùn sá. àṣọ ti gbàgbé. àbó ti gbàgbé kíni lójú ayé lójú oorun gan ṣé wọ́n gan lè lọ ni ọmọ ọgbà tó wọ́n ń pariwo ọkùnrin làdá ni ó ti wá di pé wọ́n fi mí bú àbí. wọ́n fi ẹ́ bú mi o. ẹyà alákọ̀ọ́kọ́ nù wọ́n ń ṣeré ni tó bá yẹ pé òótọ́ sí ni bóyá kan stop ẹ̀ ọjọ́ tó nìkan kan bá ti fi mí bú ọ bóyá kò pè mí kí n lọ bá wọn fà ṣé wọn ò ya wèrè sá. ó lọ bá wọn fà kó tún fẹ́ yọkan yòókù. wọn ò bí wọn rí. wọ́n fẹ́ yọkan yòókù. ọlọ́sàdé yẹ spide àná. àwọn ọ̀nà ọ̀sìn náà bóbìnrin mi ṣé mi rí ẹ̀pẹ̀. obìnrin mi wo ni mò ń lọ bá. tẹ́lẹ̀ obìnrin mi. mi ò ní. ṣé kèké òun ni bóyá mò ń dé tíkẹ́ẹ̀tì. òun dé tiẹ̀ gbogbo ẹ̀ náà ni mo gbọ́. ọlọ́mọ tó jẹ́ ríwá lẹ́nu géètì tí mo fẹ́ bá ya fọ́tò ọmọ bàbá tí ń sí géètì. géètì gbogbo ẹ̀ ni mo gbọ́. èmi ni mo gbọ́. ayé mọ̀ lé o obìnrin mọ̀ wọ́n gbọ́ tẹ́ bá ti jẹ̀bi báyìí gbogbo ọ̀nà tẹ́gbà mú yàn lẹ́mọ́ wákàtí ọmọ tó ní bóun ya fọ́tò tí mò ń pa ojú mi blọ mo padà gbé fóònù rẹ̀ fún ni ìrìn wọ́n single one shot ya. mi ṣáà lówó má kórìí ibú bá mi gbogbo owó oṣù mi ni mo ti ná tán mi ní. èmi ni kórìí ibú bọ̀. má kórìí ibú bá mi kí ló dé. lọ náwó rẹ kò sí wàhálà. ẹni ọlá jọ ọkọ mi ó jọ má bínú ó mọ nǹkan tó ṣẹlẹ̀ mo fẹ́ gba sálárì mi dẹ̀ tó fẹ́ gba àjọ kan so màá bẹ ìyá alájọ yẹn kó sáré kó fún mi màá yẹ ẹ ní wo 40 kẹyìn má bínú tó túbọ̀ ọkọ mi wojú mi náà ojú kan yẹn wò mí. ojú kan ni kí n fi wò ojú kan ẹ̀pà ojú tó fi ń bú ọ àbí ọwọ́ à ń pariwo ẹni ọlá ó sì fàjà ó sì àbí kò fi badmus sí ẹni ọlá. torí bí òbí bá ti jìyà lọ́lá làwọn ọ̀gbẹ́ni wọ́n fọkàn. ẹni má bínú. orí ta. ẹ̀yin ọlọ́ba ọ̀sárì gbogbo ẹgbẹ́ náà tí mo fi hàn gbogbo ọbẹ̀ ọ̀rọ̀ àtọwọ́ wájú yìí sọ́ọ́rí kúnkún tó kún ó ti fẹ́ jẹ́ kó rí kíní sọ́kàwé ìwà ìgbà kó fẹ́rẹ́ ti bí ẹni ń jè ìdí ọ̀rọ̀ nu. mo ti rí gbogbo. èyí jù bá ń lọ. sọ wàá rí èsè pé kíní kúnkún kankan àti fi tẹ́lẹ̀ odò tó ẹ̀sẹ̀ palẹ̀ ní o tún jí ó sẹ́wù èló wá ní gbogbo orí ó jẹ́. ẹ fún mi ní 50,000. ọlọ́ba tó wá ṣe pé lẹ̀ lákanlẹ̀ ni ó tà fún ẹ ló lọ́ọ́ ta máa gbọ́ má jẹ́ n parọ́ fún gbogbo tó wà nílẹ̀ lówó mi báyìí a gbọ́dọ̀ rí jẹgbẹ̀rún méje lọ 7,000. kò ṣeé ṣe. ìlégbà ọlọ́ba wá èwo ní kíní nígbà táwọn náà sọ̀rọ̀ kí wọ́n dà gbọ̀n wọ́ sí ìfọ̀lẹ́gbẹ̀rún méjì sí kò jẹ́ ẹ̀ẹ́kì náà máa fẹ́ asọ́kùnrin náà ṣáájú oorun ọ̀sán àpá búrò mi lórí lèmi kí mo ní èmi ní owó ọ̀kadà tí ń gún wa tí ń gún bọ̀ àpárá mi ni tí ń yọ. èyí jù bá ń lọ jẹ bá ń ṣe. ó tún wà báyìí ká ìnílé lóòótọ́ má búrò yín lónìí lẹ́tí sẹ́ǹdì owó sí i ṣùgbọ́n wọn kẹ́ ti gbowó sẹ́yìn. ó yẹ kó rí bẹ́ẹ̀. báyà ọ̀gbẹ́ni ayé bàjẹ́ ṣé o sọ pé tẹ́lẹ̀ kókó wá ṣe ibà yẹn yà apá ẹ̀ lónìí bíbá yìí. orí yẹn ti dàrú. yà ẹ̀
kò lè dá. àwọn olórí burúkú ni àwọn olóńbẹ sọ tó ń fún ọ. ẹ gbà mí ẹlẹ́fà gbẹ́nu yín sọ̀rọ̀ ẹ sí èrè ni. ó yá òde máa nà bá. ìwọ kan gbẹnu gbọrọ bíi pẹ́ẹ́gì sọ̀fíọ̀ tí máa sọ ìfọ́dún sí ọ eyín ẹni òsì dàní ìgbà tójú bá rọ̀ ọjọ́ èmi náà gbọ́ sọ̀rọ̀ báwọn olórí burúkú ó fọ ọmọ méjì lọ rẹ̀lú láìsọ mi ìwọ gbọ́ o ó rí tiẹ̀ ò bá dàrú torí ẹ̀ bá pé èmi ni wọ́n bá sọ̀rọ̀ bá gbọ́dọ̀ ẹ̀kọ́ mọ̀ mú lọ́wọ́ ìyá rẹ̀ ó yẹ kó mọ̀ mú láyà ìyá rẹ̀ lọ́wọ́ ni ọmọ àkẹ́ tẹ́ ẹ máa gbọ́ mo ti mọ̀ pẹ́ ń bọ̀ àtẹ̀yìn àtolóyè ọ̀tọ̀tọ̀ rẹ̀ wá àbùkù lẹ́ẹ̀kan torí ìwòlélé láàfin ní tìta forífọ́gò forífọ́gò forífọ́gò. ọ̀pọ̀ àwọn alágbára lè yín wá. ẹ ṣàṣẹ sùúrù mi yára ìjà wèrè ẹ má gbọ́ ìjà ìrù náà múra yín lọ́wọ́ forífọ́gò. wọ́n bọ̀ ẹlẹ́jà wèrè lẹ́yìn dàdábùrọ̀ mi fowó ẹ̀rà. sẹ́yìn kó bá kú fún ẹ lélẹ́yìn. òun bẹ́ẹ̀ ni. sẹ́yìn kó bá kú fún yín lélẹ́yìn. bàbá yẹn ọ̀rọ̀ gbàrọ̀ gbẹ̀dẹ̀ ó ti dúró kọ́ nígbò ọ̀gbẹ́ni mo ti jápa. ìyá ẹ̀ kúnlẹ̀ sí àbò òkùnrin. ọ̀dọ́ ṣé ẹ dúró àbó dúró ọdún dáa fún ẹ. àṣẹ ọgbọ́jọ́ kú ẹ lọ́rùn. ọlọ́run. ìyá ẹ̀ ní sí orí bọ̀ òun kúnlẹ̀ fún gàfádà ẹ̀ ṣé wọ́n ti sọ ẹ pé má dòrí ilé olóyè ọ̀tún mọ́ ó yá ìyá ẹ̀ ó lè máa nọ̀gà ṣó àná ẹ̀. kò sí ìdáríjì fẹ́ni tó bá ti ṣe. ẹbí mi. let's go movement. oya let's go. oníjẹkújẹ ìkà àgbààyà wọ̀bìàwọ̀nbílíkì àfìfúnrin ìmọ̀lẹ́yìn olóyè yìí o ọ̀ká dáná èrè ń fà wọ́n wọ́n ní ká kékeré ọlọ́rin ṣẹ́gi wá ó ní kíní kan ta ebi gbogbo wọn náà jọ nìkà adójútì rẹ̀ mà níyì o ṣé bí ẹni ilẹ̀ Ifẹ̀ ilẹ̀ Igun àmọ́lẹ̀ lè ga sí bẹ́ẹ̀ ni torí pé bí wọ́n bá wọn lẹ̀ fún ìbẹ̀lẹ̀ ayé kálukú ṣùgbọ́n tẹ́ ẹ dókè ẹni ọba ara rẹ̀ lónìí àrà tó bá wù ló lè fi dá ọ̀tún òlù kí ló dé tí mò ń gé yín lọ́wọ́ tẹ́ bọ̀ ká kí ló dé tí mò ń fà yín padà nù wà bàjẹ́ tẹ́ ẹ wá sọ̀rọ̀ ayín di ẹyẹ ẹgún tí ń pariwo pópó ọ̀dà tí sì bọ́lẹ̀ tí sì jòkú lójú jẹ ẹ̀yin náà lẹ́sìn jòkú ẹ sọ̀rọ̀ ayín di bàbá jòkú ìkàmọ́ nìyí sẹ́ẹ̀rù kí bẹ́ẹ̀ ṣe máa lò lọ ní ọ̀tún ànádà olùkọ́sì ànádà ìyá tí ń jẹ gàrí àtẹ̀wá papọ̀ ẹni tó jẹ̀yà lónìí lánàá ìyá lọ́jà tẹ́ ẹ̀rọ lóye tẹ́ ẹ fi kàn mọ́ ti yí ebi yẹn ló ti ní stroke àgbo olókù tí ń wo fẹ́yìn náà tí yóò ní mọ ní stroke HIV ni kí ló ń ṣe yìí ibo lẹ́ ń lọ tí n bá kọjú sọ́ọ̀tún torí pé ọ̀tún náà lọ jẹ́ aṣíwájú nídìí iṣẹ́ bláàbì yìí ẹ wo ọjọ́ tí mo ti ń pariwo fún yín látìgbà tí mo ti dórí oyè mo ti sọ fún yín mo ní gbogbo òrìn àjò tẹ́ ẹ bá ọba tàná rìn ẹ lè bẹ́ mi rìn o ọ̀tún ẹ ta ilẹ̀ fún yàn torí pé ó ń ti ọ̀wá àti ìlágbára àti fi kọ́ ṣé ẹ mọ̀ pé n tó so ńlẹ̀kẹ̀tẹ̀ bọ́tìdí ẹ̀ta lọ́sẹ̀ ní ọ̀rá tí ò tí ì di orówó san ni ẹ̀yin gan fúnra yín tìlú ọ̀bà kọ́lé fún yín sẹ́ẹ̀ nílé lórí àbínú àlàpàkọ́ ni bàbá yín gbé tẹ́ ẹ kú ni ewu là mọ́ ń bẹ̀ ẹ wo ẹ méje ń fọba bá yín wí o tí n bá fọba bá yín wí ẹ fòye tó pìtàn dìlé yín kí mo tiẹ̀ ń sọ ṣé mo tiẹ̀ tí ì mọ bí ètò ẹ̀dá gbálẹ̀ yìí ṣé mo mọ bí tí ọjà sí ni ẹ tó wá gbalẹ̀ yìí ẹ wá lọ kó àwọn ajagun gbalẹ̀ ẹ lọ kó jàǹdùkú wá níbi pé wọ́n wá pààyàn sórí ilẹ̀ ń sẹ́yìn lẹ́mìí méjì ẹ wo tí kì í bá ṣe wípé kí wọ́n má sọ pé mo tó dé o ìbàjẹ́kẹ́ ìdà òfin ó gé yín létí kó gé yín lápá kó gé yín wẹ́lẹ́wẹ́lẹ́ ṣùgbọ́n ṣé kí wọ́n máa pariwo bẹ́ẹ̀ kí wọ́n máa pé ọba náà ló tó káwọn olóyè tẹ́ ẹ bá sọ̀rọ̀ tí n bá gbé ìgbàjúrú yìí ẹ sì máa lálára wọn ọmọ ṣe lára yín o ẹ̀yin adójú ti nìyí ṣùgbọ́n o ẹni ọgbẹ́ kò tó ọgbẹ́ jẹ o ẹni ó sì jábẹ̀ náà dá lápá ìní dí òfin lọ́wọ́ tí ó fi ṣiṣẹ́ rẹ̀ lórí gbogbo àwọn ọmọ tí wọ́n ní wọ́n dáràn lórí rẹ̀ ọ̀hún wọ́n ní ẹ bẹ láhàámọ́ ọlọ́pàá n ò ní dá sí ibi ọ̀rọ̀ wọn bá já sí ibẹ̀ náà lọ já sí mọ ọlọ́mọ là ránṣẹ́ dé tòótọ́ ọ̀tọ̀ sọmọ yín bẹ́ẹ̀ nù wọn lúkòsì sọmọ yín bẹ́ẹ̀ nù wọn ìyálóde ìyálọ́jà sábíàmọ́ ni wọ̀nyí sábíàmọ́ ni wọ̀nyí ẹ tiẹ̀ dúró náà kí ni fi yín lọ́kàn balẹ̀ gan-an kí ni
ń fi yín lọ́kàn balẹ̀ tẹ́ ẹ̀ dàgbà tẹ́ ẹ̀ kú òyìnbó ẹ̀ tí ì pa àádọ́ta ọdún ẹ̀ ti wá wọ̀wọ́ ọ̀ya ẹ bá ń bọ́lẹ̀ kẹ̀kẹ́ ẹ bá ẹ tó bá yí pé ìyálóde lẹ fẹ́ mú ẹ mú òní náà ni ó yanjú tó bá yí pé ìyálójà lẹ fẹ́ mú ẹ bá ń yọ lẹ́kẹ̀kan ẹ fẹ́ dún tẹ́ ẹ bá tó dún wà ní ká jẹ àkáǹtì ẹ san lórí mi abẹ́mi yá ìtọ́ bá wù ẹ̀ ni ọ fọwọ́ mú bámu. ẹ kábíyèsí kábíyèsí ẹ bá jẹ́ kó ló kò ṣe kó fọwọ́ rẹ̀ gbalẹ̀kẹ̀ lọ́rùn lóye. kí n tó jẹ́ kó sì yọ takọta rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ìwọ ló bá mi ṣèjọba. kábíyèsí ẹ bá má tiẹ̀ dá lóhùn kóbokòbo ní sọ. ìgbẹ́kẹ̀ sẹ́nu yín tọrọ ni tí wọ́n gbọ́dọ̀ fi góòlù sọmọ ẹlẹ́dẹ̀ yín lọ́rùn tẹ́ mọ̀ gbé sunú ẹ̀ rẹ̀ àsìkò ẹ̀tẹ́ yín ti tó ìṣẹ́jú péré lógún. ẹ wo kékulé ọgbọ́n kó sọ fún toko káàdì ọgbọ́n kó lò fún ọbẹ̀ ẹ sọ fún aráalé kó sọ fara oko kárò kó sọ fara alé tí kálukú yín ọba lọ ṣàgbéjẹ mọ́wọ́ ẹ fòye tẹ́ jẹ ẹ fi pìtàn ẹ̀yin ọba yé jẹ́ agbára dáradára gbà tí ò tó lé ọgbọ̀lọ Elédùmarè ní ọ̀dà kẹ́ńkẹ́ kó ní lábíyèsí àtàpá ní ìbátàyàn kọ́ wá jẹ́ pé yóò tó kọ́ lẹ́jẹ́ kó jó yóò sì kọ́ lẹ́jẹ́ kọ́ wá jẹ́ pé yín gangan lọ́ba àlù ẹ kàn wo sùnsùnsùn lẹ́ẹ̀kan tàlú ńjọ kan. ẹ wo ìyálọ́jà ìyálòde ìlú rẹ̀ díjọ́ tínú mi èrò ẹ wá mọ̀ gbọ́ ẹ gbọ́ àbẹ́ gbọ́ bẹ́ẹ̀ ṣe wà suspect criminal ní ìjọba sì ń wáyé tí ẹ bá yanjú ẹjọ́ tó lọ́dọ̀ ìjọba ẹ gbọ́dọ̀ rí kankan nù yín láàfin ẹ sì gbọ́dọ̀ sáìn débi pé gba sálárì máa kọ̀wé sí local government chairman máa dẹ̀ kọ̀wé sí council of obas n gbọ́dọ̀ release sálárì yìí ní ẹlẹ́tẹ̀ ẹ̀sìn ẹ̀jọ̀ àárọ̀ yìí tí bá wa tó gbá bẹ́ẹ̀ tó débi ilẹ̀ ńlẹ̀ kan ayé yín lẹ̀ ta ẹ tó táyé àrọ̀mọdọ́mọ yín mọ̀ bí ẹ sì ti ń tà náà aṣọ ńlá lẹ̀ ń wọ̀ ẹ wo fìlà bíi iná ńlá ọbẹ̀ ṣe. oyè mọ̀ ti kọ ẹyọ kan sí i lọ́rùn. ẹ̀yin olóyè àti dérí kudu àlè sọ̀rọ̀ ẹlẹ́kùn sọ́ba àti wá sílé ìyàbọ̀ bá tara rẹ̀ ọba tí ọ̀pọ̀ ayé lẹ̀ fáwọn olóyè káàní ọ̀rìn sọ̀nkẹ́ tiwa tí ò sì gbé lẹ́yìn wa. ewu èmi ọ̀rá yìí dáadáa o èmi ọ̀rá yìí dáadáa o ẹ sọ fún mọ̀dákẹ́ ẹ wo eré tiẹ̀ lọ́ba wa tó bá jẹ́ pé mi lọ́ba dẹ́rù ẹ̀ wò ni ilẹ̀ wa ní gàdú náà ẹ wo èmi ẹ̀ jẹ́ sọ́mọ fún mi ṣe tẹ́ wọn. ọ̀tún fara balẹ̀ ṣé pàgùn dà ọ́ láàbù bàbá sì wí ọmọ àlọ́ ológun sọ lè pọ̀ bá ní. ẹbí ológun àbí ńgbọ́ ìlógun ẹ wá gbọ́ kábíyèsí èmi mọ lẹ́yìn bàbá bàbá ẹ̀ èmi náà ní ìtọ́ lẹ́yìn tiẹ̀ náà tọ́pẹ́ lọ́sùn tó bá gbọ́ pé èmi máa pa ọ́. kí ló ń gbé. ilé mi nìyẹn. bí risk for life ẹ for risk. ibi tí mo fẹ́ pamọ́ sí ni. ibi tó wá ń pamọ́ sí kò tẹ́mi lọ́rùn rárá nígbà tó wá insist pé lé ẹni ká wá bọ́ kò sí nǹkan kan bẹ̀ a máa wá náà ni. ẹ máa ra mẹ́. tó bébì. chief ilé mi nìyí náà. kò forí pamọ́ sí ìlú láyé fẹ́ jíyàn gbé yìí ló wà ní gbogbo bíi. ẹ fọ̀rọ̀ lè jàre exterior lẹ́ ń wò tẹ́ bá dé interior ẹ̀ máa lọ́ọ̀fẹ́. àwọn ẹlẹ́mí kẹ́sòfò dànù bí mo kọ́ sí ni tó bá jẹ́ pé ìtẹ̀síwájú estate ló fẹ́ gbé àbí kọ́lápọ̀ àbí ìrẹ́wọlé estate ló máa gbé wàá lọ mú àpàtẹ́ ńbẹ̀. kọ́lápọ̀ yẹn wà ok. kọ́lápọ̀ ó máa dẹ̀ máa kọ́lẹ̀ pọ̀ torí tèmi náà ń wo ìkọ́lápọ̀ ìkẹyìn ló mọ ń bà mí lẹ́wọ̀ ara mi ó dẹ̀ mọ ṣe kìsìkìsì àfi bí ìgbà téèyàn ò róbìnrin rí. ẹ̀yin náà lẹ́nu nǹkan yín ẹ́. èmi náà mú ní gbogbo ilé. ẹ̀yin lẹ́ni. mọ́mí. no one but. mo kó. chief ẹ ń gbọ́n kí ló ṣẹlẹ̀. mo gbọ́dọ̀ gbọ̀n mo gbọ̀n ọrùn mi rèé o. gbórílé fighter. kí n gbórílé. ẹ gbórílé ẹ wo nǹkan tẹ fẹ́ kówó lórí. chief mú kà ní mú kà ní. ẹ rí kó sọ kí ló. o ṣe bẹ́ẹ̀ wo ìmọ̀ bí mo wà má. ẹ̀ṣẹ̀ mi o. kí n mú ṣe fún ọ. ẹ̀ṣẹ̀ mi. sọ tí mo bá ṣe báyìí wò ó jẹ́wọ́ tí mo bá ṣe gbogbo tí mo bá ṣe ní ọ̀sán bì wọ́n dọ̀bálẹ̀ fún ọ. mo yí ṣeré ni ẹ. ṣé pé wọn ò ṣe ọ. ẹ lè ṣe mí náà. o ṣeun o ṣeun. big baby. olúwa mi o. but please tábà wọnú ilé mo máa pa yín. wo pa mí oṣòkú mi nù
Wọn lẹ́bi wọn lára. Èmi máa pa yín. A ní ọ̀n pa mí wọn ò léèyàn tí ó béèrè mi. Kò sẹ́bí kò sára kò síye kan. Hold on. Ìyàwó àtọwọn ọmọ yín kan. Sáwọn èèyàn ló ń pè lẹ́bí mi àtàrà. Ìwọ lè yan tèmi. Ìwọ ni kò sẹ́ni. Kò sọ mama. Ó ti lọ. Sórí bo etí mo rí bí ìṣera ni ṣe ti ń ìdálẹ́sẹ̀ mi kìlẹ̀. Ó ti lọ. Ó ti lọ. Láì tí ì máa sọ kúrò lórí ẹ̀. Irú kí n mò ń wò yìí. Ó tọ́nà nù. Ẹ pẹ̀lẹ́. Mo jẹ́ wọn a máa lọ. Sórí ẹ̀mí ọ̀làrọ̀ ẹ̀ mọ̀ pé bó jí òṣèré ni. Sábà ní nǹkan dùn, ó dùn. You can say that again. Bó ṣe ń ṣeré ni. Ilé wo lẹ ń lọ? Ẹ ti délé yín. Mo gbà fọ́gá mi. Ṣé bẹ́ẹ̀ sọ pé ẹ̀ẹ̀mejì lẹ máa lọ? Wo mo bá tún ilé iṣẹ́ kan sí tọ́pẹ́ tó tẹ̀ kan wọ́n lè yọ 10 years nínú ọjọ́ téèyàn ló láyé bí gba sọ́jà náà yàn ni. Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Mi tí wà satisfy. Tẹ̀ má fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀. Ẹ feel pé àwọn eré tàjọ ń ṣe yìí mo ṣe ń gbé yín débẹ̀ tẹ́yìn náà ń gbé mi débẹ̀ tí mò ń sọ yín lọ́nà tẹ́yìn tó ń gbé mi déré ilé. Ó ti fẹ́ máa kúrò ní sugar daddy pẹ̀lú side chick. Ẹ dẹ̀ sọ the other time pé ẹ fẹ́ mi, ẹ fẹ́ gbé mi tán. Ṣé mí nẹ̀ ni? Ebi ń gbà máa kọnu sí ọmọ ní wọ́n fi ọ ni. Mo fẹ́ gbé tán ni. Wọ́n yọ ọ̀sà. Èmi ọ̀sọ́ ọjẹ́. Sẹ́rù nǹkan ilé yẹn ọ̀sà jẹ. Sọ́rí tó bá jẹ́ pé mo fẹ́ sọ ọjẹ́. Ṣé bó yẹ kó n wọ stocking ni? Èmi tí mò ń tú sí púpùpù. Sọ́ọ̀mọ̀ pé mò ń retí rìsọ́ọ̀tì ni. Sórí lè kọ́lá pọ̀tọ̀ lọ fi ẹ́ mú nínú ẹ́stéètì. Over 1 ní mẹ́jẹ̀ ń gbé ọ lófa 1. So ní máa gbé ọ lófa 2 mẹ́ta ló bì. Mẹ́ta ni. Sọ wá rí ọ̀wà jẹ gbogbo ayé kó wá lè bá a mọ̀ pé mo ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ́ làpò ni. Sọ ma pé 300,000 mu ni wọ́n fọ́n gbà táì wọlé. Mo ti sọ di 500. Àní ọmọ kan hàn mo tó 400 kan. Tó ọba ètò èlé kan hàn ó di 700. Baby. Àmọ́ mọ́ kàn hàn. Mọ́ kàn tó bá ṣe ń kọ́ hàn láyà mi ọmọ ìjà ni mo fi kún bí ìgbà tí ò tó ní. Màá gbé ní Gogo Plus. Má gbé ní Gogo Plus o. Arsenal Man U ni o. Over 2. Mo rogo. Mo kú o. Ètò mu. Mo wà. Kálò ọkọ bùkátà ìhàlẹ̀ yìí náà ni. Mo ní ìwà ẹ̀yin dá. Mo máa ń bọ̀ kí ló dé sọ́ni tó bẹ́ẹ̀ ni. Ẹ wo kí ló ṣẹlẹ̀ gan. Ọ̀gá Ẹniọlá ni o. Kí ló tún ṣe kí ló ṣe Ẹniọlá. Àwọn ọlọ́pàá ti wá gbé wọn o. Ọlọ́pàá ti gbé wọn lọ́wọ́. Kí ló tún ṣe. Ẹ wo agbáṣẹ́ lọ́wọ́ ẹnìkan ni o. A sì ti owó ti bá yíyá lọ àti ibẹ̀ ni ṣiṣẹ́. Ọlọ́pàá ti gbé wọn lọ báyìí o. Oníní kí wọ́n bá yín o. Mọ̀mọ̀ dáre báyìí. Ẹniọlá tún gbowó lọ́wọ́ èèyàn ẹ̀ tí ì ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ni o. Owó tún ti wá bá nínú lọ. Ó ti bá nínú o. Mo dáre láyé mi. Àti gbọ́gà mi lọ. Èló wà lọ́wọ́ tá à ń sọ gan. Owó pọ̀ jẹ́ o. Èló ni. 170 ni o. 170. Ẹ̀rọ àti 170 ni o. 170 lọ bá nínú lọ. 170 ni o. Ẹniọlá wàá ṣiṣẹ́ kankan. Ṣiṣẹ́ o, àti ṣiṣẹ́ o. Ọ̀tá mi mọ̀ ti bàbá ìmọ̀ àti gbọ́gà mi lọ. Àti gbẹ́ lọ. Bàbá mi ní ṣiṣẹ́ mo pé 170 ọlọ́mọ ṣàánú mi. Àgọ́ ọlọ́pàá bọ́ náà gbé lọ báyìí. Àgòrò ni o. Wọ́n sì burú ń bẹ̀ wọ́n. Àgòrò náà gbé ní ọlá lọ. Àgòrò ni o. Mo sùúrọ̀ kú. Ọlọ́run, níbo mo fẹ́ kó sí láì. Ọ̀dà tí n tiẹ̀ sálé sànà kí n wo ohun tí mo lè rí ná. Mo dáre láyé mi, Ẹniọlá. Ọ̀dà ẹ má pẹ́ o. Bá a ti sọ fún gàdán, a bá ti gbàṣẹ kékeré báyìí, obìnrin náà mọ̀ fi kú. Sọ́ọ̀ nìkan ni, ká má ti ìrówó kékeré báyìí, ó sì dìjọ́ máa tó lu mọ́gùn. Ìyá má pẹ́ o. Tó bá jẹ́ pé mo bá DPO lè in fact màá ti bail out but tó bá ti di lọ́la màá bail out how much is 170 so má worry má bother máa ẹ̀sẹ̀ kó sì yẹ fọkàn ẹ balẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ máa jáde lọ́la. Mr. Túnjí ẹ ṣé gan-an God bless you. Ẹ wo ọwọ́ ẹ̀gbọ́n mi ti sú wa bó ṣe ń gba owó bẹ́ẹ̀ náà wọ́n àti ẹ̀ mọ bó tiẹ̀ ṣe ń wọlẹ̀ àbí mo ní question kan tí mo fẹ́ bí lórí ọ̀rọ̀ owó yìí o. Ẹ jọ̀ọ́ ṣé ẹ mọ bí wọ́n ṣe ń ná owó tó bá ti ń gba owó ṣe because kò yé wa. Èmi náà ò mọ ibi tó náwó sí because kò lọ́rẹ̀ẹ́ mi ju èmi yìí náà lọ so bóyá wá níbòmí tó náwó sí èmi ò mọ bọ̀ tó bá sáà ti jáde lọ́la a máa sit ẹ̀ down a máa bí tó bá yẹ pé níbòmí tó náwó sí kó sọ fún wa. Ṣẹ́rí
wàláhì ọwọ́ ẹ̀gbọ́n mi ti sùn mí. Tẹ́gbọ́n mi bá rí 30,000 báyìí 30 minutes wọ́n fi náà tán àfi bí ẹni fáyé ló ń bá wọn náà kó yé wa. In fact, I wonder about anyway. Ṣá má worry. Tó bá ti jáde, tó bá ti dọ̀la, tó bá ti jáde, má worry. I ma sit here down. Don't worry. Okay, well, tán bá dé ṣá, but èmi mọ̀ wípé ó ní nǹkan kan tẹ́gbọ́n mi ń fowó ṣe. Ó ní nǹkan kan tó ń fowó ṣe. Ó kàn lè máa lọ kó máa lọ báyẹn. But ẹ ṣé mo appreciate yín. Yes, okay, later. Ṣùgbọ́n. Gbàmígbàmí ni mo mọ̀ gbọ́. Ní gbogbo wájú sọ mi lónìí. Gbàmígbàmí ti pọ̀ jù. Ìgbà tí wọ́n bọ́ta kí aláàdé èmi lọ́sẹ̀lẹ̀ ní abá ní ọmọ Ọlátúnjí. Alága àsọ wa ọlọ́mọ rẹ̀ tí ló fi tipátipá lé ebóbìnrin lò pọ̀. Wọ́n sá ti gbé o. Ó ti dóní dúró police station. Wọ́n ní DPO ní dandan àfi kó wọn ràn lẹ́wọ̀n. Tẹ́sí mọ̀ pé kò bí jọ pé ọkùnrin tó bí òpè méjì. Ẹyọkẹ́ náà lọ́lọ́run sìn. Sọ́mọ ẹyọkọ̀ òtún ayọ́lẹ̀ ẹ̀wọ̀n lójú ẹ̀mí wa. Kí àìtún wá mọ tọmọ wá fẹ́ kí bàbá owó ṣe mọ tó fẹ́ gbà lọ́wọ́ bàbá rẹ̀. Tí fi wá bàbá rẹ̀ lójú jẹ́ káàkiri tó tẹ́lẹ̀. Kábíyèsí ẹ dákun ẹ gbà wá. Bẹ́ẹ̀ ṣe ràn wá lọ́wọ́ tí wọ́n ní rán ọmọ ilé wọn. Ẹ dákun ẹ sáàmọ gbogbo làkàkà tọ́lá tó jí ń ṣe lórí ọmọ yìí ẹyọkan ṣoṣo yìí náà ni pé kó lè dúró kó lè dìgbà. Ìrànlọ́wọ́ ọmọ bá wà torí wọ́n ti wá sábẹ́ mi náà wá sáàdì mi o. Wọ́n lè mi nìkan mo lè bọ́ba sọ̀rọ̀. Wọ́n ní torọ́ ba ló lè yanjú ọ̀rọ̀ ẹ̀ níbi tó dé dúró. Bọ́ba ló lè pàṣẹ fún DPO. Ìgbà wo ni yẹn ṣẹlẹ̀? Àná ni o. Àná òde. Police station wo lẹ́ni ẹ mú lọ? Onídùúró police station. Onídùúró àwa náà lọ yá dúró fún. Àwa náà lọ yá dúró fún. Àwa náà ń tọ́pẹ́ àlàbí rẹ̀. DPO wo mo rí tó wà ń bẹ̀ o. DPO Onídùúró police. Démọ́lá ni. Démọ́lá. Ẹni ẹ̀yin náà mọ̀ ni. Démọ́lá ni. Ọmọ ní òun kẹ̀kẹ́. Orí adé ó gbé yìí. Ẹ pẹ̀lẹ́ sálàfíà lẹ wà. Mo mọ̀ pé tẹ́ bá ti ṣàlàyé fún secretary yóò ti sọ fún mi. Àbí o yóò rí bá a ṣe fẹ́. Mo gbọ́ mi ò mọ̀ bóyá ẹ wà wí ẹ̀ nípa case kan tí wọ́n ní wọ́n gbé wá sọ́dọ̀ yín bẹ̀yẹn. Ọmọ tí wọ́n ní ó fi tipátipá bá ọmọbìnrin kan lò ní Olúwa yìí. Lánàá wọn ló ṣẹlẹ̀. Okay, ẹ ti dá sí. That's good. Division yín mo trust yín gan bẹ́ẹ̀. Inú mi dẹ̀ máa ń dùn sí yín. Ẹ rí i pé bí ọ̀sẹ̀ méjì ń sìn mo bá àwọn oníwèé ìròyìn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yín. Ẹ rí no. Ẹ ti prepare case ẹ̀. Ó ń lọ kóòtù Monday. Ọbẹ̀ tàbẹ̀. Ẹ wá máa gbọ́. Mo wá fẹ́ kẹ́ IPO tó bá wà ní charge case yẹn kí wọ́n ṣe proper investigation. Kó mọ̀ mẹ́hẹ̀. Mo wá fẹ́ kẹ́ sìn báyìí kan fi fún láṣọ blue. Let's not forget. Ẹ pè gbogbo àwọn journalist. Ẹ pa àwọn oníròyìn. Ẹ jẹ́ kọ́rọ̀ ẹ̀ wọnú paper. Ẹ jẹ́ kó jáde nínú ìwé ìròyìn. Tágìrì bó bá ti gbé. Ẹ jẹ́ kí Fresh FM bó gbé. Ẹ jẹ́ kí gbogbo àwọn radio station yẹn kan gbé ọ̀rọ̀ yẹn. Ṣé mọ̀ pé ọ̀rọ̀ tó bá ti sojú ìlú kò farapamọ́ mọ́. Yàtọ̀ fún yẹn. Though mo ní trust inú ẹ̀ gan ni. Yàtọ̀ fún yẹn tẹ́ bá tún fẹ́ ìrànlọ́wọ́ tèmi náà. Mo ní ẹlẹ́rìí tó lè jẹ́rìí gbè tó bá délé ẹjọ́. Kì í sára ta àwọn gan wà lọ́dọ̀ mi sísítà mi gangan ni. Ìyẹn ò lè gbogbo àjọ ń sọ̀lú mọ́ kó lè bàtà ni. Sísítà mi gan blood sísítà mi ni wọ́n á wá. Ẹ máa ní kí driver gbé wọn wá. Wọ́n ó sì kọ statement wọ́n á sọ torí pé wọ́n sọ̀rọ̀ ẹbí kó tí wọ́n gan báyìí ló ṣe ṣẹlẹ̀. Tó ń taṣọ àwọn náà ni bàbá ọjà wọn ọmọ rẹ̀ ní ọmọ tó fipá bóbìn lò pọ̀ tẹ́ǹsọ̀ ẹ̀wọ̀n á kàn lára sí. Ṣé bẹ́ẹ̀ wà lọ́fíìsì? Ọ̀dà kárí. Sista. Kábíyèsí lẹ́sùn pé mo bá ràn lọ́wọ́ wá àwọn èèyàn sunkún wá bá mi torí pé mo ní yín mo wá bá ràn lọ́wọ́ wá bá yín kábíyèsí kàkà kẹ́ràn mi lọ́wọ́ ẹ̀ tún wá dákun ẹ̀yẹ̀ yẹ́ ẹni ẹ fi mí sẹ̀sìn ẹni kí ọmọ bàbá lọ́jà
nísọ wa ẹni kọ́ máa lẹ̀ wọ̀n kémi ó tún wá kẹ́sẹ̀ lẹ́sẹ̀ kí dírẹ́bà ò gbé mi lọ sí station kí n lọ rè mọ́ kọ stétímẹ́ǹtì lórí ọmọ bàbá ọjà ẹsẹ̀ ìtàn ẹsẹ̀ mo dúpẹ́ o ẹsẹ̀ kábíyèsí kò yóò rí bẹ́ẹ̀ o kò yóò rí bẹ́ẹ̀ o ẹ máa fọ ẹ̀fọ́ dáadáa ẹ̀fọ́ kọ́ mọ́. Nasi, tún nọ́mbà Desmond pè náà kò gbé. Kẹ̀kẹ́. O máa tún bẹ Sunda ó lè jẹ network fún yìngì fún yìngì bí i the sexy. Kí ló ṣẹlẹ̀? Àbọ̀ ń sùn lọ́wọ́ ni. Ṣètò ní tó yẹ kó wà lórí. Hello Desmond. Kí ló ṣẹlẹ̀ now? I've been waiting for your call since níbo ló ti wá wà. Òde látànà. Ṣó possible ni? Níbo kí ni tó ṣe pè mí? No problem, that's not even a problem. Níbo ló wà? Ó yá ẹ̀yin gbé ṣe Sexy B. Sexy B ti káwọn ọmọ wa. Ó dá ní sùúrù tí ẹ tún sọ. Ṣé káyọ̀ máa wá mọ́ ní báyìí? Ẹgbà mi, ó mà ti pa fún mọ́ mi létí. Iná ti gbé mi. Nǹkan ti ṣe mí. Notice pé nǹkan ṣe mí. Mo notice. Ọmọ Nasi. Wọ́n ní kọ́kọ́. Ṣọ́mọ yìí lóògùn fún mi. Sexy B again. Nǹkan ti ṣe mí. Sùn yé mi mọ́. You guys are not saying anything. Ní mo tí mo fẹ́ sọ náà. Sísọ àbí ṣé o gbọ́? Ó dẹ̀ ṣọ́ pé. Desmond sọ pé òun ti dé láti àná. Desmond ló sọ fún mi, ó jí pé mi jẹta, àwọn olóòtú kò máa pè mí tó bá ti dé airport sùn mí ìyá wèrè. Ó fọ́ kẹ́mi. Ó wá lóun ti dé látànà. Sexy B ti kó àwọn ọmọ wa. Àṣìkò fún àtẹ tí gbọ́ kọ̀ọ̀kan tún sàn ni wọ́n ṣe. Desmond wá sọ fún mi pé òun bísí ó pa fóònù mi létí mà. Wọ́n náà ti dé. Wọ́n ti ṣe wá wọn dẹ̀ sọ ọlọ́run. Mo ti jẹ gbèsè. Lówó tí mo ti wò pé tówó yẹn bá ti wà káàsì tá a bá ti dọ́dọ̀ ẹ̀ lásán at least 20M. Mo ti jẹ gbèsè. Nǹkan ti ṣe. Ti bí dẹ̀ máa ń ṣorí burúkú. Ẹ̀wọ̀ ìfọ̀rọ̀ máa ṣorí burúkú sílẹ̀. Ó ti ṣe nǹkan tó fẹ́ ṣe. Kí la máa ṣe? Nasi má sùn náà. Kí la máa ṣe kí n di solution? Kékeré ni mò ń bá Sexy B mu tẹ́lẹ̀ o. Ṣùgbọ́n nísìnyí mo ti wá rí i pé òun gan ibi tó gbé lọ ó ti kọjá kékeré. Ó ti lọ fà. Igi adánoko apárálé. Àjà jí àpérò ọ̀nà. Aláàgbá epo àjọ bàtà àjò kan lápá. Àwọn ọ̀jẹ̀ wẹ́wẹ́wẹ́ wọn á jó àjòrò. Máa jẹ́ kó jẹ́ Sexy B pé ọmọ ìlú ìlọ́kọ̀ ni mí. Kí ló wá ṣẹlẹ̀ tí chief ń ignore call mi látàárọ̀? Okay, ó tún ti ń go. Hello Iremide. Hello? Kí ló ṣẹlẹ̀ tí mò ń pè yín látàárọ̀ tẹ́ pí call mi? Iremide, ó kéwèé. Ṣé bó o mọ̀ pé lè máa wá àwọn ìjáde, ó sì mọ̀ pé ya ire. Bí ogun òdílé ní ṣe máa ń tẹ̀lé mi káàkiri tí mo bá ti wà nílé. Jẹ́ àmọ́ fi ti Késárì fún Késárì. Kásì fi tètè ṣe tolúwa fúlúwa. Gbá mo ti wà léhùn, èmi náà mo ti wá gbé ní ìsìn sí òsì. Torí ẹ̀ lẹ ṣe wá ignore call mi. Anyway, ìyẹn kan náà púpọ̀. Mo ní good news fún yín. Hospital ni mo ti ń bọ̀. Doctor dẹ̀ ti confirm pé mo ti lóyún. Iremide, ó ṣe lóyún. Ṣé jóná lójú ti ti ẹ̀gá ní ìsìn. Ṣé ọ̀rọ̀ oyún ni wá kàn? Pẹ̀lú gbogbo ìlérí tí mo ṣe fún ìkankan ò tí ì tì ọ́ lọ, ọ wá ló lóyún. Pẹ̀lú kálíbàárù mi, ní ilé bímọ kí n wá mọ́lẹ̀ fún ní tótó. Wùmí,
mọ gba ibi tá a ti máa ń ṣe ń lọ jẹ́ wọ́n bọ̀ ṣe bá a ti ṣe èmi yóò sẹ́ndì owó sí ọ tó bá ti wá délé kó o sùn èmi náà yọjú sí ọ wọ́n sì bọ̀ra àwọn nǹkan tó ní ìdí wa. ṣé rí ilé ni mò ń lọ tẹ́lẹ̀ mi ò ní lọ sílé mọ́ màá máa lọ sóòtẹ́ màá lọ dúró dé yìí because mi mọ reason tẹ́ ṣe wá ní kí n máa yọ oyún jẹ láì kí n ṣe ẹyin tẹ́ ẹ bá gbàgbé this is number 7 àkáǹtì wo ni kémi kọ sí. tó wá rí mo ní dókítà kan gbogbo gbèsè ayé rẹ̀ ìlú òyìnbó ló ti lò ó òun mọṣẹ́ yóò yọ báyìí ní bójóṣù méje yóò gbélé báyìí téèyàn ó bí wọ́ọ́rọ́wọ́ ni débi pé ẹ̀jẹ̀ lásán ló tiẹ̀ wà yóò kó tí ò ní sí nǹkan kan kò sì sí ní tó jẹ́ máa sọ báyìí náà torí ọ̀rọ̀ ìyá yìí ni o ọ̀rọ̀ ìyá yìí ni torí tọ́ba ìbọn wàhálà dénú ìsìn ní ìfẹ́ sórí bó ṣe ń rí ibi ní ìsìn kára àlògbẹ́ sí ayé ara wa kí wọn náà fi bọ́ ayé rẹ kí gbogbo rẹ ó lè plọ́ọ̀mù ni òun wà láwọn mọ̀ pé ìjàngbọ̀n rẹ̀ bí èpè àlùjànnú ni o. sẹ́yìn lọkọ ni àbáwọn lọkọ because mi ò understand kò tiẹ̀ sí problem èní náà ni gbogbo pátápátá máa kú yányán mo ń bọ̀ lẹ́yìn báyìí ṣe ti understand a máa tún palẹ̀ a máa wá tutò wọ́n ti gbàyàwó nìyẹn kò lọ fà rárá. mọ gbàlẹ́ mi wá mọ gbàlẹ́ wá ojú ò ní tí ọ mọ gbàlẹ́ mi wá ayé rẹ ò ní ta o wo tó ọba ilé gbàlẹ́ wá wo mo lè rìn sẹ̀dí pọ́tà o ìní nítumọ̀ nú ayé mọ́ o ojú ò ní tí ọ ìwọ lọ jókòó dé mi gba gbogbo nǹkan tó o bá fẹ́ jẹ sọ fún wọn máa lásùn kọ́ gbà sùn fún ọ mọ ẹja sùn dé mi. ẹ pàdé mi lóòótẹ́ o tẹ́ ẹ bá fẹ́ kí nǹkan tẹ́ ẹ rò kó bẹ́lẹ̀ tẹ́ ẹ rò jẹ́ ẹ jẹ́ ká jọ pàdé lóòótẹ́ nítorí Ọlọ́run. abẹ́ wàá gbà mí ni láì sọ dọ̀dọ̀ yọ kí ni máa ń sàwọn ọmọ lórí burúkú ọ̀pọ̀lọ́ rí bí yóò tutù ọba sí èèyàn ní tí ìfọwọ́ kàn wọ́n ẹ̀mí lówó gbégbó lóun parí kinní náà ẹ̀ẹ̀kan mo tìrì lẹ́yìn ìgbà tó lóun parí kinní ó sì ti wá ṣé ara ẹlẹ́dẹ̀ ni wọ́n wá sọ pé à ń lóyún ṣé ti àwọn ẹlẹ́lẹ́dẹ̀. abẹ́ wa uncle mo máa change destination mi ò lọ síbẹ̀ yẹn mọ́ mo máa change kinní sìn bí akẹ́kọ̀ọ́ kọ́ end trip yẹn wọ́n dẹ̀ máa bá mi sórí burúkú ọ̀rọ̀ ó yẹ kẹ́ lè balẹ̀ ayé mi jẹ́ torí pé mo dẹ̀ fẹ́ yín. yóò fọgbà yànga kọ́ máa fọ yín abánináwó lèmi òkú ọbẹ̀ gangan níbẹ̀ ńlẹ̀ yóò fọ kúkú ọbẹ̀ lórí gbogbo wọn kàn yíyan ti múra dáńtà ni sífsífù lọ́jà lẹ́kẹ̀ẹ́ oyè ọwọ́ mi. ọkọ̀ bùkátà ìhàlẹ̀ yìí náà ni. Hi, Timmy, we are back again on TikTok. This is Zima. As in, you can't feel it. And feel me now. I better keep time. If you don't get uku, so bad you go say Paul. Oh man, I don't start again. See the new vibe. See the wine me. Sorry me. Sorry. Kí ló ń ṣe? What happened to you? Sorry, ẹ má bínú sáré jọ̀ọ́ mo kò ní kí ṣáyé ṣe wọ́n náà sùn lára kí nǹkan sáré ya pífẹ́ ọkàn àbí mi. Kí ló ń ṣe wọ́n náà tútù rí ló ń ṣe? Kí ló ń ṣe ẹ̀yin ọmọ ọ̀ràn kírun yìí? Ilé ìra mọ́tò rí ni. Ẹ máa ya sẹ́ẹ̀fì lẹ́yìn mọ́tò. Ẹ máa dà sọ̀ live, fake life ló ń lò. Tí wọ́n lò. Ọ̀pọ̀ ẹ̀ bọ́ọ̀lù ẹ̀bẹ̀ náà. Gígí nǹkan ṣe bọ́ọ̀lù ọ̀tún lára mọ́tò lásán kíkan ya píkṣọ̀ lásán ṣe wá di kìíní mi láìkẹ́ ńkọ́ ẹ máa ṣọ́ra yín kí ló ń ṣẹlẹ̀ gan. Ẹ̀dẹ̀ fẹ́ fún. Kí ló ń ṣe àwọn ọmọ mi ni? Mo mọ̀ ẹ́. Ìwà burúkú tí bàbá ti ń wù òun náà ni ọmọ náà tún ra wọlé ọ̀pọ̀ rẹ̀ ò ní tẹ̀gìdì kan nílẹ̀ yìí kí wá ni òun á fẹ́ fún ṣé gẹ́gẹ́ mi ni. Èmi ló ń bá wí. Bẹ́ẹ̀ ni. Bí bàbá mi ò ní tàn rere nílẹ̀ yìí. Bẹ́ẹ̀ ni ìwọ ni ò ń bá wí. Èmi ló ń bá wí. Ìwọ ni. Ó bàjẹ́. Ó dẹ̀ ń sọ̀rọ̀ sàkàlàkà sí mi. Aṣọ tẹ̀ jù báyìí lọ. Kí ló ṣe? Kúrò ní mọ́tò fún mi jàre kó jẹ́ lọ. Kúrò fún mi jàre. Kí ló ṣẹlẹ̀? Kúrò fún mi jàre. Kí ló ń ṣe ẹ́? Dídé dálé. Ọ̀gbẹ́ni ìdílé. Mo ti di nǹkan. Kí ló rẹ̀? èmi ò lè gbàjẹ́ nítorí ọmọ kankan. ṣé kí n máa ka gbogbo ọmọ tó ṣoríire nípa pé ìyá rẹ̀ ló gbàjẹ́ fún. Ìwọ ṣe mọ̀ wọ́n mú ọdẹ nu ẹgbẹ́ ló ṣe mọ̀ pé wọ́n gbàjẹ́. tó ti káàsì tí gbogbo ìlú ti mọ̀ tán. pé kí ni. ẹ fẹ́ kí n torí rẹ. lọ́dún bá ń bá gbàjẹ́ kó tó sórí. ẹ wo bí a ti sọ. Mami ẹ wo bí a ti sọ. Ọ sunkún kan. Ọ gidi ní jáde gbòòrò ẹnu yìí. Àwọn tó fojú kan sunkún. Mo lè káyé ọmọ tí ìyá rẹ̀ torí rẹ̀ lọ gbàjẹ́ lórí kó lè dá fún. Ó sì ti dá fún wọn ṣe dáadáa nú ayé. Ìyá wọn sì ń proud of fún wọn. Ẹ̀yin ò fẹ́ proud of ọmọ ni. Èmi ò proud of ọmọ. Ọ̀nà wo ni wọ́n fẹ́ gbà èmi ò nílò àjẹ́. Àdúrà lèmi ní àdúrà náà sì gbà lórí yín. Ẹ wo àjẹ́ tí mo fẹ́ kẹ́ gbà. Àjẹ́ lẹ́nu sáàmù tó pé ẹ mọ̀ kọjá títí wọ́n mọ̀ rẹ́ jẹ̀lẹ̀ nù yín. Mo fẹ́ káyé mọ̀ fi èmi kọ́ ìṣẹ̀dá mi kọ́. Bí mo ṣe fẹ́ nu. Ayé ò ní fi mí bọ̀. Kò wí kí n sórí rẹ̀. Ó sórí rẹ̀ o. Àmọ́ kò dìgbà ń bá gbàjẹ́. Ẹ gbàjẹ́ o. Èmi kọ́. Torí mi fẹ́ sórí rẹ̀ ẹ gbàjẹ́ o. Èmi kọ́ o. Mo fẹ́ sórí rẹ̀ o. Ọ̀pọ̀dá mi ẹ̀ ní sórí rẹ̀. Bẹ́ẹ̀ni. Wọ́n gbé ọ̀rẹ́ ni. Ẹ ní sórí rẹ̀. Ìyàwó tẹ̀ wá ń dà. Ẹ ti rí. Ilé lẹ́dí ò ti níyì. Ilé lẹ́dí ò ti níyì àwọn èèyàn fẹ́ràn mi nínú ta.
àní ọmọ fẹnu ìsunkún mẹ́nu rẹ̀ ọ̀dà lẹ́kún jàre. bóyá kí n máa yọ ẹnu tí n fi sunkún ni bóyá èyí tó lè pa mí lẹ́kún tó yóò rí bẹ́ẹ̀. ẹ wo ilé lẹ́dí ẹ̀mí ò ti ní yó ní ìsìn mo ti sọ àgbàdo mọ́ni mo ti dá rárá rẹ̀ díẹ̀ àbúrò mi ti ń gbé mi lójú yín ẹ ti fà mí lé lọ́wọ́ kí wọ́n fi mi ta yín. èmi. mo dáhùn mo tẹ́. èmi kílẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ ṣe fún ọ tó fi ń ṣépè fún. torí tó máa fẹ́ sóríire ni wọn ò ní lọ kó 10,000 naira bí nínú ilé ṣé wọn ti fẹ́ fọwọ́ yẹn ṣe ni. ó kó olówó. mo kó olówó. ó kó owó rẹ̀. àmọ́ ti fi rán sí i ta ló kọ́ ní 10,000. o ti sáré fi tájì sí sí lóòótọ́ mo kó olówó àmọ́ 9,800 lówó rẹ̀ sáré fi 200 tí ó lè ní. èèwọ̀ wá lè fànú ègè wọn lọ yọ okó nú ẹ̀. owó àbúrò mi kọ́ ni owó àbúrò mi kọ́ ni. àbúrò ẹ lówó ń jí so. lọ́jà lè ń ta kọ́dá lọ́sùn. ẹ fẹ́ fojú mi ráre kí n padà lọ́jà lè ń ta kọ́dá lọ́sùn mi kò lè wọ́ọ̀kì bẹ́ẹ̀. kówó rẹ̀ fún. sọ́yẹ̀ kọ́ mọ̀ pé mi rẹ́ sá. kí ni sún. sọ́yẹ̀ kọ́ wà kúrò mi sọ́yẹ̀ kọ́ mọ̀ pé mi rẹ́ sá. lẹ́gbọ̀n ní tìjú ni ní tìjú ni ọ́ gbọ́ ṣe sùúrù. kí ẹni tìjú kí ẹni jẹ́ kí n ní lórí. ọ̀rẹ́ nu pẹ́tẹ́pẹ́tẹ́. gbọ́dọ̀ mi ṣe sùúrù. ẹ fẹ́ lọ ẹ̀fẹ́ dé. ẹ fẹ́ rìn dànù. àbí nǹkan sọ ni. mo ní ọmọ tẹ́pẹ́ mo máa kan tèmi báyìí o mo mọ̀ kan tèmi báyìí o. gbẹ̀mí rẹ̀ inú yín nù. kí ṣe kí ni kí n ṣe. kí ni wọn náà kọ́wọ́ rẹ̀ fún. kí ni wọn kọ́wọ́ rẹ̀ fún. lórí ọgbọ́n lówó. yí ọkọ mi. mo ní sùúrù jẹ́ àfi pẹ̀lẹ́pẹ̀lẹ́ yanjú rẹ̀ yóò fún ọ lọ́wọ́ rẹ̀. wọ́n tẹ̀ fúra láàárọ̀ yòówó tí mo ti lò láti jẹta. àti kẹta ló ta fún mi ọ̀nà lọ́wọ́ rẹ̀. ọ̀nà tí tí ìdúró pàpà lóhùn tó. ẹgbẹ́ rẹ̀ mọ̀ ní ẹgbẹ́ rẹ̀ mọ̀ ní ọmọ rí rẹ̀ láyé mi ló jẹ́ ẹ̀yà síta ní. sọ̀rọ̀ pé ẹgbẹ́ rẹ̀ lẹ́wọ̀ ẹgbẹ́ rẹ̀ lẹ́wọ̀ sílẹ̀ dẹ́gbẹ̀ ṣàtìrí. ètò ìṣe ètò ìṣe. wẹ́ẹ̀pẹ̀ ṣàtìrí. ètò ìṣe ìrọ̀ lẹ́dọ̀wọ́ sùúrù káfíà lẹ́dọ̀wọ́ bá ti gbowó lọ́wọ́. kábíyèsí ìbọ̀rọ̀ ló ṣe bí ọ̀rọ̀ pẹ̀lú ọládèrè ọmọ mi àtàyìnà ọmọ mi olóbìnrin akẹsìn ẹ̀sìn máa wá wù jẹjẹ lọmọ mi páàkì ọkọ̀ lẹ́wọ̀n kó tó di páyìn náà ọlọ ta ọkọ̀ ọ̀run bá ṣe rí yà sí lọ́ba fi rí gbọ̀kàn lọ́ba di wẹ́ẹ́kẹ́ ìgbà táyì wò rárá lọ́rọ̀ bá dé tọ́lọ́pàá bàbá káṣọ ọmọ pẹ̀tọ̀ gẹ́gẹ́ bí olóyè kì í lọ yọ ọmọ mi lọ́fìn àwọn ọlọ́pàá bá dé tọwọ́ bọ̀ kò sẹ́jọ́ táàrù táwọn náà ń dáná tíketíke káwá tọwọ́ bọ̀ wí ká máa lọ kóòtù mi kóòtù kí ni màá jólóye fún mo wá wò pé ẹ̀ẹ́dẹ̀gùn gbà mú rí bàbá ń gbẹ́jọ́ kábíyèsí ojú kẹrin rí tọ́rọ̀ bá fi di kóòtù báyìí kò sí nǹkan ó ṣe wọ́n jọ ọmọ mi ẹ̀wọ̀n àbí tó bá wá jọ ọmọ mi ẹ̀wọ̀n lójú mi kí ni kókó gbèsè ayé mi àbí ojú kẹpọ ojú kẹrin ọmọ tí mo rí. olóyè ọ̀tún àbí kábíyèsí ọmọ tẹ́ rere ojú kẹpà ojú kẹrin kábíyèsí olóyè ọ̀tún kábíyèsí ojú dúdú ń dà yín láàmú. bẹ́ẹ̀ ni torí tí ọba jẹ́ bẹ́ẹ̀ bó bá diṣẹ́ ẹjọ́ agbẹjọ́rò lẹ́yẹ kẹ́ ẹ pé ṣé àyín wá jẹ́ símbà ní àbọ̀já àfin agbẹjọ́rò. nígbà ọ̀rọ̀ ti rí báyìí bó bá ti dá yín lójú pọ́mọ yín kàn dígoro mọ́ ńlọmọ ọ̀hún gbẹ̀mí mi bẹ́ẹ̀ bá ti lọ rí gba lọ́ọ̀yà bó bá dẹjọ́ lọ́ọ̀yà ó gé wájú yóò gé lẹ́yìn fínníladìẹ tó pe ìmọ̀ bọ̀ ọmọ yín bá dé tán àmọ́ wọ́n bá ṣẹ̀ sófin ó di dandan kí ká òfin ó gé ọmọ yín lọ́wọ́ èmi tẹ́ ẹ wá sábà yìí kò sí nǹkan kan tí mo lè ṣe. kábíyèsí tán lù ú. ojú kẹpọ ojú kéré ọmọ mi ọmọ tí mo fowó ribiribi tọ́ tí mo rè dàgbà tó ṣe á dà kí láò tójú olóko kọ́. kábíyèsí ọwọ́ abẹ́mi náà lẹ́jà fún ojú kẹpà ojú kẹrin. ǹjẹ́ tí ẹ mọ iye olóbì tó bí àìná òrosùn lọ́jà kẹsàn-án ǹjẹ́ ẹ mọ̀ pọ́ mọ̀ òun ò pé méjì lọ́wọ́ yẹ ẹ rántí pé gbogbo òlú lọ́mọ̀ pé iye olóbì ṣàwárí kélédùmọ̀rì tó fi àìná òun kan ṣoṣo ta lọ́rẹ̀ tọmọ tí yín fagídí orí àgbẹ̀tagídí inú tó fi lù ú pa yàtọ̀ wá fún yòó kẹ̀yìn òun pọ̀ ọmọ tálákà ẹ̀ ní fọ̀nà mọ́ ìbàjẹ́ pọ̀ ọmọ olówó ẹ̀ bá mọ̀ pọ̀ yẹ kẹ́ ẹ mú so ọjọ́ ní pẹ́ ìpàdé ìjìnà olóyè ọ̀tún jẹ́ rántí yóò ní tẹ káwọn ajagun tà sórí ilẹ̀ tẹ́mi bọ́ ọbẹ̀ tí mò ń pa lásàmà fún yín irú ẹ̀ lọ́wọ́ akẹ́yìn náà yìí o bí kí wọ́n má bàa sọ mí lẹ́nu ló jẹ́ dá sọ́rọ̀ òun dọ́nà ibi ni ò jẹ́ fa sọ pé gbèrò kò wá
ó wá délẹ̀ kan ní ìsìn ẹ wà ń pẹ̀pẹ̀pẹ̀ ẹ lò òkè lọ́ọ̀lẹ̀ bí réètì bitcoin èyí wọn ràn yín lọ́wọ́ ẹ tètè lọ́ọ́ rí gbà lọ́ọ̀yà tó bá gbójú tó gbóru tó gbóyà tó jakọ̀ níwájú adájọ́ bí bẹ́ẹ̀ kọ́ kíní tébúrúlù ni wọ́n ìwọ̀n o bó ṣe mọ́ wọn. kábíyèsí mọ mi ní ẹ̀dá mo lè sáàdì tẹ́ ẹ bá fọwọ́ kọ tẹ́ ẹ bá fẹnu sọ àtọ́ ti pin ọ̀rọ̀ bù ṣe tó sì dá wọ́n ní iná kú ọ̀fẹ́rù bójú ọlọ́rẹ́ máa kú ìfẹ̀mọ̀ ẹ̀rọ pọ̀ ni ṣèbí bálá ni yóò sílẹ̀ ọmọ wọn ni yóò jogún ẹ̀. ojú mi yẹ ẹkùn ọ̀gbọ́dọ̀ ojú mi yẹ ẹkùn ọ̀gbọ́dọ̀ sọ kábíyèsí yìí máa ń ké. mo ti wà lórí láìfù ní TikTok. táwọn ta ni ọwọ́ gbéjà. ṣé mo ṣe ń ṣe yìí mo ti ṣíà rẹ̀ fún Túndé Ednut mo ṣíà rẹ̀ fún ìyàwó sọjà kódà fẹ́rí dápà. ọ̀rọ̀ ayé mi. a ti lè ràn yín lọ́nù. eré ẹ̀rọ alátagbà. ìyá ni wọ́n lè gbà yín. kábíyèsí ṣe ń dákun ní abẹ́mu. ìdákun ó pé yín dàgídì sí i. ẹ jẹ́ kẹ́ mọ̀ pé bí wọ́n ti máa parí ọ̀rọ̀ yìí tí di jessica àti sàlú bá bẹ̀rẹ̀ wèrè ibi tí pẹ́lá ti yẹn gbé rẹ̀. ẹ wo olóyè ọ̀tọ̀ gbẹ́nu kù mí máìkì gbójú síbi kámẹ́rà. làálàá mi nílé ayé o ìjẹ́ ńlẹ́nu ọpẹ́. ṣubú wa náà làálàá mi nílé ayé o ṣubú wa náà rọ sí kìlọ̀. làálàá mi. Assalamu alaikum. Assalamu alaikum. Bàbá. Afẹ́niola. Bàbá. Ẹ̀kúnjọ́ mẹ́ta. Ẹ wo. Mo ti ṣọ́ọ̀bù yín bí ẹ̀ẹ̀mejì abẹ́ẹ̀mí ló kọ́ tí ń bá yín kí ló dé. Ẹ ní bínú ni. Nígbà tá à ń jókòó sọ̀rọ̀ tá à ń retí pé wọ́n gbé wá nígbà wọn ò sì gbé wá nù. Àwa náà ní á gbé káwọn mọ́lé ni. Ẹ sáà mọ̀ pé tó bá ń dásà gbégbé olúwa rẹ̀ yóò bá wọn gbé kán mọ́ gbé sẹ́ńkùlé olúwa rẹ̀. Òun sì ní gbá burú sí ẹ̀tùlẹ̀ ọlá ànábì lọ́dọ̀ lọ. Àmín lọ. Mo ní nǹkan kan tí mo ní sọ fún yín mo ṣe yẹjú ìwò yín ní ṣọ́ọ̀bù tí ń bá yín. Lẹ́nu bí ijọ́ mẹ́ta yìí. Mo rí àwọn àpẹẹrẹ kan pé àwọn aburú kọ̀ọ̀kan ṣe yín lẹ́nu ijọ́ mẹ́ta yìí. Lẹ́nu ijọ́ mẹ́ta yìí kẹ́. Àbúrò wọn ti ń gbé mi rólù ti pẹ́ kọ́lọ́wọ́ yà mí yà ni. Èmi alára ti ń gbìyànjú àti dàbò daṣọ́bù ẹ sámọ̀ pàṣọ ní bàṣírí ara nígbà agbára mi ò gbé mọ́ ẹ sì mọ̀ pé ìfín kéèyàn daṣọ́bù ojú bẹ́ẹ̀ lọ yóò fọgbọ́n rúta agbára mi ò gbé mọ́ làṣírí ṣe tù èyí tí ń bá mi fa ti pẹ́ Ọlọ́run ní ṣàánú mi. Ọlọ́run sì bá yín ṣẹ́gun. Àmín. Ṣùgbọ́n gbogbo ohun tí ń ṣẹlẹ̀ sí yín ìyá yín ló fà á. Bẹ́ẹ̀ ṣe ń fà á tí ò tóra wọn tí gbogbo ẹ̀ dàrú gbùdùgbùdù tí ò lójútùú fún yín kọsẹ̀ yín yá yín. Ọ̀daràn. Kọsẹ̀ yín yá yín. Àfáà tí ń bá gbọ́ yín yé ìyá mi ní bẹ́ẹ̀ ń di ọ̀rọ̀ mi tí ń ṣe nílọ wájú. Láàláàláà ẹ ń sọ pé ìyá yín ní bẹ́ẹ̀ o ṣùgbọ́n gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ò sẹ̀yìn ìyá yín. N tó wá wà ń bẹ̀ wípé ẹ wà á wáyé kò sí pé ẹ wà á yọjú sí mi nílé. àáròjú tù sí. àáròjú tù sí. àmọ́ kí n sì fọwọ́ wọnú lásìkò táwa ìyá mi ní í ṣe mí ẹ ṣeun. ìdààmú mi ṣe pọ̀ tó nú ayé gbogbo bí mo ṣe ń lù tí ò dùn tí mò ń fà tí ò tóra wọn ìyá mi ní bẹ́ńdì rẹ̀ ìyá mi ní ṣe mí. má fi ọ̀rọ̀ yẹn ṣeré rárá o tó pàdé àfáà ní pọ́ìntì yẹn tí wọ́n sọ adúrò tó tú báyìí má fọ̀rọ̀ yẹn ṣeré rárá o ó ṣe nǹkan tó máa fọwọ́ yẹpẹrẹ mú o gbọ́ nǹkan tó lè sọ fẹ́. ṣé ìwọ́n mi tí wọ́n máa ń ha mọ́ gbogbo wa tí wọ́n mọ̀ sunkún táwọn náà wọ́n sáré jálàmbá káàkiri bí abiyamọ sáwọn ni wọ́n mọ̀ sí mi. kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ o kò sí èèyàn tí ò lè ṣèyàn bí àwọn gbogbo ẹ náà ti lè lọ́dún fi dájọ́ tán sí ìmọ̀ tó kàn ń ní káàkiri tó kàn ń ṣe gbogbo nǹkan bálabàla jágbàjàgbà káàkiri tó kàn ń sọ̀rọ̀ ẹ láìdá káàkiri. wọ́n sọ̀rọ̀ bó ti ń sọ̀rọ̀ yìí. ẹni ìtọ́yọ̀ bá kọ̀kẹ́ tó bá kọ̀ sàlẹ̀ ó níbi tá a máa ń gbé sí ó níbi kan tó máa bọ̀ lọ wàá dẹ̀ rí i pé ìyá tó máa wà nínú láìpẹ́.
block ti ká gba ìdí ẹ̀ wọ́n ti lọ fún mi jàre. Ilé o wọ́n àtàn bébì ẹ̀ tó bá tún bébì mi tí bá gbá ojú ẹ̀yọ̀ kan yòókù ìgò ọmọ lójú kan àṣírí ẹ̀ ti tú bó ti ṣe lọ ń bẹ́ lómi tó ń gbọ́ lọ́wọ́ wọn gbogbo ẹ̀ pátápátá ni mo ti rí wọ́n ti jọ ya fọ́tò wọ́n fi fọ́tò yẹn òkè tẹ́jọ dúró tẹ́yìn ti fúnra yín ní ìwọ náà ìwọ kìíní kan látara yìí gbogbo owó iṣẹ́ tí mò ń ṣe ìwọ ló ń gbà lọ́wọ́ mi ó jẹ́ kí n lọ́ṣọ lọ́rùn mọ́ wọ́n lọ pẹ̀sẹ̀ láì lọ́wọ́ ń bẹ́ nígbà kìíní ó tún lọ ń bẹ́ lómi àṣírí ẹ̀ ti tú. Sùúrù náà sáré pé àlejò wà lọ́dọ̀ ẹ̀ náà. Tí bá bínú mi wojú anybody lórí wọn ìgbọ́n náà lọ́dún kan bí ní sọ̀rọ̀ ìwọ ti gbọ́n náà lọ́dún kan yìí. Ọmọ Èkìtì ni mí lápòjú ẹ̀jẹ̀ ìwọ ti gbọ́n náà lọ́dún kan ayé àkọ́kọ́ táyọ̀ wọ́n ti bínú ọmọ tí mo fẹ́ sí ẹ̀yin ni ọjọ́ ẹ̀rí ni ẹ̀yin yìí máa fẹ́ jẹ́ ẹ̀rọ ní burúkú pẹ̀lú gbogbo ọ̀tọ̀ ọgbẹ́ kọ́wọ́ mi ọdún tẹ̀lé ẹ̀mí ọ̀dà ayé àkọ́kọ́ kí ló dé tẹ̀ dàbí olùdènà lọ kí ló ṣẹlẹ̀. èmi ló ń bá wí o sexy bí. ta ni ẹ. ní ìwọ náà ṣé òun rántí bí tí mo ti mú ẹ wá ni ṣé bẹ́ẹ̀ yẹn ṣe máa ń tètè gbàgbé nǹkan nìyẹn ni. nǹkan tí bá gbàgbé ni kò rán mi létí máa dé. ìwọ tí mo lọ mú wá láti inú ẹrọ̀fọ̀ níbi tó ti ń gba 15,000 17,000 naira owó tí yóò tó owó tí mò ń fún security mi. Really? ìwọ ló wá láyà ló wá jẹ́ pé mo train ẹ tán àwọn tí o wá mọ̀ true mi o wá ń gba gbogbo wọn lọ́wọ́ mi. You are too lousy. You are ras. èmi àti ẹ ń sọ̀rọ̀ mi ìpariwo ó bẹ̀rẹ̀ sí ní fẹ́ fún ṣé stage play náà fi kọ́ ẹni why are you shouting ó gbé over mi ni Aunty Nancy ìtàn ní gbogbo yẹn sexy bee ti dọmọge mọ́ yín lọ́wọ́. Sexy bee. You supposed to be thanking God pé mo humble beginning mi okay òun fi ń rẹ́jọ́ rò lẹ́nu mi ẹjọ́ ẹ̀ ni kò dì mí excuse me èmi àti àjọṣe ní same category Ọlọ́run ló kàn rán ẹ sí life mi pé kó mú mi kúrò níbi tí mo wà and ṣé mo jẹ́ refuse ló ṣe sọ pé orí mi nù kọ́ta. kí ló dé èèyàn ṣe máa ń tètè gbàgbé nǹkan náà. ó ṣe rán mi létí ni wáyé tó látẹnu mọ́ don't you have anything to hurt her. ṣé o ò mọ nǹkan tí mò ń wọ̀ nígbà tó dé ni. kí ló ń wọ̀. o ò mọ nǹkan tí mo wọ̀. o kàn like repetition ṣá ṣé literature student ni ẹ ni bí o like poem o kàn máa ń cap bíbí tó ti mú mi àwa tó mú yìí odidi ìwọ ọmọ tó ń ṣiṣẹ́ ọmọ rírìn òun di Ghana wivy ayé ẹ ti bàjẹ́. ẹjọ́ torí Ọlọ́run braid tí mo ṣe ṣòro pé àwọn braid 15,000-30,000 tẹ́ ń ṣe ni. èló ni olóbùkún attachment 1.5 náà ló fẹ́ ló ṣe wọ́n wá bẹ́ẹ̀ fi kún lẹ́nu kó lè long tẹ́tí. sexy bí o mọ̀ mí gbà tó dé o mọ nǹkan tí mo wọ̀ o mọ nǹkan tí mo wọ̀. pass gori ló ń ló bóyá kó lọ ṣèrà padà ògùn ayé ẹ ti bàjẹ́. ìwọ náà gógó ló dé ló gbórí burúkú wà ìwọ náà dẹ̀ mọ̀ pé mi ò kéré. Why are you shouting? How are you barking like a dog? Are you a dog? I'm barking. Ó dàbí species chihuahua. So sexy bí I'm barking now. Vietnam. JJ signatures later for me. Ṣé o ní rẹ̀? Ṣé o fẹ́ jí gbé ni? Sexy bí sórí mo bẹ mú léré tẹ́lẹ̀ ni. But at this point mo ti rí pé ilá ẹ̀ ti ń ga ju onírè lọ. Tí n bá bá ẹ tọwọ́ bọ̀. Tí n bá bá ẹ tí ọwọ́ bọ̀. You shout too much. Ṣé o rí pé no number ni mo gbé káàkiri? Ní kíni? Ibi tí mo mọ̀ yẹn dé mo lè ní kọ́ pa ẹ́. Ìyẹn èmi náà. Ọkọ mọ̀mọ́ ní lójú ìwé punch ni ẹni tí ọ̀gá níwọ̀n ẹsẹ̀ bàtà mẹ́wàá. Sexy bí òun fi mí ṣeré ọmọ mi. Comparability ni ṣé orí bó ṣe ń ṣe kí ló fẹ́ ṣe ó lè ṣe nǹkan. And let me tell you bí a kò lọ ṣe braces sí eyín ẹ̀ tó náà bá ti gbé ẹ̀gá bí a kò dájọ́ because ó lè rí client kankan tó máa fẹ́ lówó braces. Èjì ìsàlẹ̀ yẹn ó ń gbé mi léèbì so mo wá imagine àwọn ọkùnrin bóyá máa rí especially tó bá fẹ́ mọ̀ lábẹ́ wọn. Ìyẹn èmi náà èmi ló ń bá sọ̀rọ̀ tó tẹ́lẹ̀. Ní kíni? Ní kíni? Mo lọ́pọ̀ tó ní. Níwọ̀ olòṣì náà ìwọ náà wọ́n bá yẹ rí ní kíní kan dáńkù. Ẹgbẹ́nu dákẹ́ ní kíni abẹ́ rí nǹkan náà ní nǹkan tó ti lẹ̀ tó ti hold abẹ́ mọ̀ pé ti expire mọ̀ pé ti expire ẹ̀yin náà débi báyìí ẹ wá bá new grade sexy bí ọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́ celebrity ẹ wá bá sọ̀rọ̀ ẹ̀yin náà ẹni sí kíni. Ṣé mi ló ń bá sọ̀rọ̀? Ẹ̀yin ni mo bá sọ̀rọ̀ kó ṣe. Èmi. Àbí ẹ jọjọjọ ẹ fẹ́ ṣe kíni ẹ fẹ́ ṣe kíni ẹ fẹ́ nà mí ẹ nà mí ẹ fẹ́ nà mí àbí tẹ bá try ẹ kó tó máa ṣe fún yín ọ bójú yín. Ní kíní náà yé mo tẹ́ kí n bá mi ìyá máa jẹ mí o. Sexy bí níwọ mo gbé ẹ lẹ́yìn tán o wá ń fi eyín yẹn gé mi jẹ àbí no problem
kò sí wàhálà mo bẹ imú léré tẹ́lẹ̀ ni bọ́ nísìnyí mo ti wá rí i pé wọ́gọ̀ ò mú wá léré wàá bá mi bẹ̀. ìyá rẹ ni àti ẹ̀rí nǹkan ọ̀parọ́ èmi eku dúdú mo sọ bẹ́ẹ̀ ayanlé abojúgirọ́ èsì abirù gìlọ̀gìlọ̀ olóògì ní etí àjà ti da mọ́ gìrìgìrì Ẹniọlá òótọ́ ni gbogbo tí wọ́n sọ fún ọ kò sí ọ̀rọ̀ kankan bẹ́ẹ̀ o ìyá rẹ ní bẹ nídìí gbogbo àìlá rẹ bí ìyá rẹ bá ṣe ń bẹ láyé ọ̀ lè sóríire ìyá bẹ́ẹ̀ ni ọ ní tó so máa ó sì ní tí ó ẹni tí mo sì fẹ́ sọ fún ọmọ bẹ́ẹ̀ parí. bàbá ibo ló ń lọ báyìí sí. ilé ẹ̀dọ́wọ́ ni ẹ̀ ń bínú lọ nù ṣé máa lé lọ ni. ibo ló ń bínú lọ báyìí torí ọjọ́ ọmọ ọ abẹ́ ẹ̀ mọ wo kátikàti irọ́ dẹ̀ẹ̀dẹ̀ wọnú nígbà mú ọdẹ tá a ṣẹ̀ṣẹ̀ wádìí ká sọ̀rọ̀ à ń bínú lọ èmi ìyá ẹ̀ ni àbẹ́mi kó bá lé ayé ẹ̀. ayé yìí wá sán láyé iná ọjà lájẹ́bẹ̀ o tábà tí iná ọjà tán á lọ ayé yìí wá sán láyé iná ọjà lájẹ́bẹ̀ o tábà tí iná ọjà tán á lọ. èrò ìnájà aráyé ayé yìí kì í ṣọ̀fẹ́ o bí wá ti kálukú wáyé àwáyé wa náà jà ní torí ọjà láyé ará mi irú ọjà tá a gbáyé ná àti irú ọjà tá a gbáyé ra là ń gbé padà ilé wa tá a bá ti náà jà tán. ayé ìyá sán láyé iná ọjà lájẹ́bẹ̀ o lábà tí iná ọjà tán á lọ. báwọn èrò ìnájà ṣe ń wáyé làwọn èrò ìnájà ni wọ́n lọ àtẹnínájà ayé pẹ́ àtẹnínà tí yóò pẹ́ o tábà tí ìnájà ayé tán tá a darí padà sájúlé o ara tí kálukú gbáyé dá ohun tí kálukú gbáyé ṣe bí àlá ní ilé ayé kódà ìrékọjá lásán ni bíi pé ọkùn sùn mójú ni ìrìnàjò ayé padà sùn lọ. ayé ìyá sán láyé iná ọjà lájẹ́bẹ̀ o lábà tí iná ọjà tán á lọ. ẹ kú lé o ẹ kú lé o. ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀. àgídí bẹ́ẹ̀ntì ẹ rí ìwà òsì ní foníwàlẹ̀ láéláé. ó dà obìnrin orò ńkọ́ o ṣé ń bẹ ńlé ní àbúrájò. obìnrin orò wà lé bẹ́ẹ̀ bá fẹ́ rí ní ẹ lọ́ba. má yọ mí lẹ́nu. ń bẹ ńlé. ó dà mo jẹ́ ẹlẹ́yẹlé dúdú kan tí ń bá ń bọ̀. ẹ máa wọlé o. ìranù bẹ́ẹ̀ dáadáa gbogbo ọgbà ni wọ́n máa yàn yẹn lẹ́nu wọn ò ní sẹ́kẹ̀ wọn lábọ̀ wọn máa bára nù sí káàkiri inú ń bí mi o ara ń kẹ́ mi. àti wọn ní ìrìn lásàkó àwọn náà ní ẹ̀yìn náà sì lóyún ti jìnnà ju kí ló ṣẹlẹ̀ ìjẹsàn kankan. kí ni kí n ṣe kí ló ṣẹlẹ̀ gan-an kí ló dé ẹni mi lára mi láìkí ẹ o. nọ́ọ̀sì ìwọ náà tún ti bẹ̀rẹ̀ bí àwọn aráàlú yan òkúta rí lẹ́ẹ̀kan yẹn tó ká gidi borí bíi fáànù ìbò. ìwọ náà ti fẹ́ máa pariwo mọ́ wa nínú gbó bíbá. ó gbéraga ó ti pọ̀ jù. nù babe wo tiẹ̀ dúró ń tẹ̀ ṣé ọmọ tó dùn mí jù nínú ọ̀rọ̀ ẹ̀ o ní pé bọ̀bọ̀ yẹn bí mo ṣe ń wo yẹn a máa jù lọ kí n jọ ń ṣe ẹgbẹ́. mo bí táwọn ẹgbẹ́ wa kò lọ bá àwọn ẹgbẹ́. ẹ tọrọ gan-an ẹ kú rìn sí dáadáa lè dé. gbogbo ìgbà nínú tiẹ̀ máa ń dùn bí káàrí yín kẹ́ máa ṣe pẹ̀lẹ́ ẹ káàbọ̀ ẹ rọra o ṣé a bá yín mu ṣé a bá yín gbé o ṣe dáadáa mo bá yín. àdúpẹ́. obìnrin orò wa ń kọ́.
ṣé ń bẹ lé ní àbúrádù. dáadáa ló ló wá kódà ìfẹ́ lé lálàáfíà ara. kárí tí mo bá wá padà bọ̀ mo jẹ yín ní ẹyẹlé funfun. ẹ ṣeun. sùúrù. ẹ ṣeun. ẹ bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. ẹ ṣeun. ẹ rọra lọ. ẹ ṣeun mi o. bí tiẹ̀ tí mo rí gbogbo gbà nínú rẹ̀ máa ń dùn. kí ló ṣẹlẹ̀? dúró náà torí kò yé mi ṣé kò kí ṣe ọ̀nkú ẹ̀ tàrí ní ẹ̀kan tó promise ní ẹyẹ dúdú ṣé nǹkan ló tún wọn padà white. ẹ gbé ẹnu yín sọ̀rọ̀ rẹ̀ gbogbo nǹkan lè máa ń fẹ́ mọ̀ what's the problem? kò tí ì yé yín nìyẹn ẹ má wọrí tá bá ti débi tá à ń lọ ó máa yé yín ẹ jẹ́ àlọ́ jàre ẹ tẹ̀lé mi o. jẹ́ ká lọ babe kò ká lọ kò yé mi lórí mi. jẹ́ ká lọ. Nọfisá ló ṣe rẹ̀ bẹ́ẹ̀ wọ́n lọ́mọ tó bá sọ lẹ́nu ó ṣàpò ìyàkọ́. orí bẹ́ẹ̀ ìyá mi abiyamọ ìbínú sọmọ rẹ̀ tán àṣà òpẹ́ ló kó bẹ́ẹ̀ rí ẹ sáà ní lọ́mọ burúkú fẹ́ kú pàjẹ́. ní tí mo rò náà nù ní tí mo rò ní tí n fi fẹ́ kó o tó sẹ́nu ẹkùn torí ká ní wọn bá rọ ni ìbàjẹ́ ọ̀sán lọ ni tìyá ẹ̀rí ọlọ́bí pé mo rọ abiyamọ gidi tí kì í bá wa ṣe bẹ́ẹ̀ ìgbà wo ló wálé kẹ́yìn. ẹ wo ọmọ kékeré ìbò sì sọ̀rọ̀ ṣàkàṣàkà owó yín sọ̀rọ̀ ṣàkàṣàkà ó ga ọ. mo gbé ọsẹ pẹ ni ṣègùn àpàbàtà pẹ jẹwẹjẹwẹ tí àlàfẹ pọ ni níwájú ta ni sẹmi ni wọn ń pè lọmọ ẹkẹ ọmọ bọbọ sẹmi ló ń pè lọmọ ẹkẹ ṣègùn àpàbàtà pẹ jẹwẹjẹwẹ tí ẹ. ṣé ìwọ náà mọ̀ pé gbogbo nǹkan tó ń rò sínú ni wọ́n ń gbọ́ ni. bí ìmọ̀ pé ìyá mi ẹ dákun ẹ má bínú ọmọdé rẹ̀ ò máa wo di ìyá rẹ̀ ló mà sá. bí ìyá ìbá wa màsà sí òye ó sọ fún ni agbẹjẹ ńlẹ ni mi ti bọdẹ mú kẹ àlá ni mi ti kéde gbẹgbẹ ẹmí ọ̀rọ̀ nìní ni mi ọba àwọn afàyàfà ìlàsẹ ìlòkò ni mi ti yọrí nínú àwọn tángán. ìyá mi orò tí ń kú yúnyún ìyá mi orò tí ń kú yùmùyùmù orò ńlá tí ń ké mọ́mọ́ lọ́gọ̀jọ̀ èso ìyá mi èso. lórí ọ̀rọ̀ ti sẹ̀míà. sẹ̀míà ọ̀rọ̀ sẹ̀míà kọ́ la bá wá síbí mà. sexy bí náà ló ń jẹ́ bẹ́ẹ̀. oh it's true sẹ̀míà ti lòrò. ẹ má gbé síbi wọ́n kàn wọ́rọ̀. ẹ má bínú ma yes ma. kẹ́ ẹ fara yín balẹ̀. ṣé ẹ rọrùn sẹ̀míà yìí ìtì ọ̀gẹ̀dẹ̀ ni o kò tó wọn à ń yàdá bẹ́ àwọn awo kéékèèké ní ṣiṣẹ́ fún àmọ́ níwọ̀n ìgbà tí mo ti rí fúnra lára mi torí kẹ́ ẹ tó dé wọ́n ti fi hàn mí èṣù òbítà ni ó yanjú ẹ̀. ìyá mi ló jẹ́ ìlú. ìka. no now ẹlẹ́gbọ́n àgbà Nancy. ayé yìí wá sán láyé iná ọjà lájẹ́ mẹ́ o tábà tí iná ọjà tán á lọ ayé yìí wá sán láyé iná ọjà lájẹ́ mẹ́ o tábà tí iná ọjà tán á lọ èrò iná ọjà aráyé ayé yìí kì í ṣọ̀fẹ́ o bí wá ti kálukú wáyé àwáyé wa náà jẹ torí ọjà láyé ara mi irú ọjà tá a gbáyé ná àti irú ọjà tá a gbáyé ra là ń gbé padà ilé wa tá a bá ti ná jà tán. ayé ìyá sán láyé iná ọjà lájẹ́ ń bẹ̀ ọ́ lábà tí ná jà tán á lọ. báwọn èrò ìnájà ṣe ń wáyé làwọn èrò ìnájà ni wọ́n lọ àtẹnínájà ayé pẹ́ àtẹnínà tí yóò pẹ́ o tábà tí nájà ayé tán tá a darí padà sáájú lé o ara tí.